Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi bó pẹ́. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó. Àdá tó ń ṣe tó ń jalè lélẹ̀. Ọ̀hún ṣé ó lè wọ́n ṣe wà wíwọ́ pọ̀ ládùúgbò yìí gbogbo kan láti kó lọ. Officers, you, arrest me fún mi. Ẹ tó tán ní gbogbo kan láti kó ládùúgbò yìí gbogbo yìí làbá kó. Arrest that way now. Wait, no ṣẹlẹ̀. Èèyàn wá bí báyìí. Ibi báyìí. Láti 1 hour 30 minutes lè gbó lójú ayé báyìí. Last 1 hour. Ó ti wà èèyàn tó bá ti kù gan díẹ̀ ló máa. Wait. Bó ni kí ìbáyìí wà? Ó wà lọ́wọ́ ẹ̀. Officer James! James! Come back here for me. Now! Sir! Madman! Come back here for me. Come back here for me. Okay, sir. Hey, you. Come on, where is the key? Kọ̀rẹ́sì tí èmi ń ná nílùú mi, ó yàtọ̀ sí èyí tí ẹ̀yin ń ná nílùú yìí. Ẹ jọ̀ọ́, má wọlé, ẹ má kú jà. Officer James! Ẹ sì ní ọ̀hún kú jà. Give me the key. Hey! Give me the Give me. Sir! Yes, sir! Yes? Yes, sir! Yes? The madman said Uh-huh. the key in the breastplate. The what? Is in the tablet. Yes, sir! Is here! Lọ jábọ̀ ẹ̀ fún mi. Thank you, sir! No, ó ti máa fi já o. Já fún mi sí. Mo ní kó já ìbẹ̀rẹ̀ fún mi sí. Now! What? Everywhere. Very happy. Very happy. Very happy. Everybody! Oh yeah, stay with him. Where is it? Move on! Move! Yes, sir. Baba Said. Baba Said. Insanity! Baba Said. Insanity! So ní ọ̀sá. Ẹ tó Baba Said ni. Baba Kamani. Wọ́n máa ń supply àwọn tó ní omi ní kí. Mo ní sọ́ni máa gbọ́dọ̀ ní máa. Ẹgbẹ́ jáde ní sùúrù jáde. Wọ́n Baba Said. Mo múra láre ara lé mi ẹ̀rẹ́ ní kì má kì. Baba Said dé. So ní ọ̀sá. Mo tẹ́ máa ń kọ́kì fún àwọn ìyá Sàfì ní kíní tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ mímọ́ bá tẹ́ dọ́lọ́pàá. Keep short! Àwọn ọgbọ́n òwúrẹ̀ tó ń dání o àbí? Ọgbọ́n òwúrẹ̀ tó ń dání tó fẹ́ mọ́ ṣe rè. Rárá o, àtẹ̀lé ọ̀dọ̀ ni wọ́n tún kó mi sí ẹ̀. Wọ́n ti mi mọ́ bẹ́ẹ̀ lé lórí ẹ̀jẹ̀ tí mi ò mọ̀ wọ́n tí mi ò bẹ́sẹ̀. Àṣebí mo kọ̀ láà lé mi lówó àbí tó fẹ́ mú mi wá gbà. Ọlọ́pàá kí ni mo fi bẹ́ẹ̀ mú kọ́ bẹ́ẹ̀ jẹ́ àti péré jọ́sọ̀. Ó bẹ́ tí èmi àti péré gbogbo ọkọ̀ yà kájú. He's running mad. The boy is running mad. It's okay. Yes, sir. Ìwọ àtàwọn tó kú ẹ lọ sádùúgbò aládùúgbò ẹ lọ rẹ́dí stop wọn àbí? Gbogbo tí ẹ dẹ́wọ̀ yìí ó sì ṣẹlẹ̀ last month tí wọ́n á rìpọ́tù mi báyìí. Táwọn kan lọ rẹ́dí stop àdúgbò báyẹn àwọn other people tó jẹ́ ó lè lára yín wọ́n gbẹ̀yìn lọ́wọ́ lọ́dẹ jálè. Yes. Appropriately. Yes. Yes. Èmi jálè. Yes. Láíláí. Dúró. Ṣé mẹ́kà ní ẹbí ẹ sí ni? Mega commodity. You're talking to a senior officer. Senior rank officer. Jẹ́ yóò gbọ́ ọkọ̀ tó ń sọ ni. Tó o bá jẹ́wọ́ títí mo bá handle rẹ̀
kí ni tó sún ẹ débẹ̀ yẹn gangan kí ló sún ẹ débẹ̀ let me know. mi ò jólè o mi ò jólè lóòótọ́ bí wọ́n ìwà ẹ̀ ìṣòro tó wà nínú ayé mi ju àrùn pé kí n máa jalè káàkiri lọ mi lè bóbìnrin sọ̀rọ̀ ni o mi ò lè tijú àti sọmọ báyìí torí ìyàtọ̀ fi jẹ mi látàlẹ́ àná mọ́jú sísìn ó ti pọ̀ jù ní lè bóbìnrin sọ̀rọ̀ ni mo lè lọ bó lórí burúkú kan tó jẹ́ pàjọ lọ sí primary school tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kàwé primary 3 ló ti kúrò ní iléèwé ó fà wá lẹ́sìn iléèwé ni kó tó ní báwa náà kúrò mẹ́ba ṣe kúrò rádaràdà kò mọ kankan kò mọ ẹni dìnnà rárá níléèwé mo lè lọ bá iṣẹ́ fáì ló mọ̀ ó dá fún mi ní kankan tí màá fi bóbìnrin sọ̀rọ̀ òun ló fún mi ní kankan kí n bù sínú omi pé kí n fi wẹ̀ ìfọ̀mọ̀ ìlú kọ́kọ́ gbọ́dọ̀ rí mi ọmọ ìdẹ wa rí mi mi ò mọ̀ kí wèrè wó mi wèrè tó rí mi mi ò ká kéèyàn ó dẹ̀ ní pé dandandandan wèrè yìí ni màá fẹ́ ìfọ̀mọ̀ tí mo fẹ́ fẹ́ mi ò lè fẹ́ mọ́ ó wá yà mí lẹ́nu bí wèrè tó ń sọ yìí gọ́gọ́gọ́gọ́gọ́ bó ṣe wá dé àdúgbò ẹ̀ mo wá wò pé ó ní láti jẹ́ wípé ó ní láti jẹ́ pé eléṣù ọjà tó jẹ́ babaláwo tí mò ń sọ yìí àti wèrè wọ́n mọ̀ra wọn rí wọ́n rà máa wọn rí bí wèrè jẹ́ bẹ̀rẹ̀ sí ní lébi káàkiri nìyẹn ó dà pé lójú ọjà sọ pé kí wèrè yẹn lọ pa mí ni ẹ̀mí mi náà ń wà wọ́n fẹ́ pa mí kọ́kọ́ ni wọ́n fẹ́ pa mí ní ẹjọ́ ẹgbàá mi. Listen please, are you sure of what you are saying? Èmi ká ní mo fún lóyún Ọlọ́run gbọ́ mi mọ̀ ń pa ẹ́. Dúró jàre ewé àbí kí ló pókó ẹ. Ẹ ṣe sàjàre. Ọmọ bíbí Yorùbá ni mi mo dẹ̀ mú orúkọ tán pé wé mo mọ èyí tí wọ́n ń pe Ìgbòho láàrin èmi àti ẹ kí la lè ṣe tí òfin ní fẹ́ràn rẹ̀ tí wọ́n lè ṣe máa fi filẹ̀ lọ. Àwọn olólùpẹ̀ ni. Àwọn oúnjẹ. Àwọn olójọ. Àwọn oúnjẹ. Àwọn olólùpẹ̀ ni. Àwọn oúnjẹ. Àwọn olójọ. Allahu Akbar. Allahu Akbar. Ṣé ibi tó bá yẹ kéèyàn ti bọ́pọ̀ lọ tí yóò bá bọ́pọ̀ lọ ń bẹ̀ ó yẹ kéèyàn sáńdá kátà ni. Allahu Akbar. síbi jáde níranu bàbá. Àwo ọgọlọpàá àwo jẹ. táwọn bá jẹ wèrè alẹ́ ẹ̀kí tó wà fi wọ́n 70 years ni. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ oúnjẹ. ẹ jẹ́ káwọn máa jẹ. Àwo sì ti ń jẹ báyìí. mo ń gbọ́ tí ẹ jàre àwo. bàbá tó mo rí bàjọ́ jẹ lórí ewé jàre adẹ̀tijọ́ fàṣẹ eléwé ìwé ìbúra. ẹ wà máa jọ jẹ. n tó ṣẹlẹ̀ ni pé tó bá ti di láàárọ̀ ọ̀la ó máa gbé kété ó dodo máa gbọ́ràn ó ń la pọn omi àìfọ̀hún. omi àìfọ̀hún. bẹ́ẹ̀ ni omi àìfọ̀hún yìí tó máa fi lọ odò tó máa fi bọ̀ kó gbọ́dọ̀ kíyan o bóore egun bóró rò bóró òòṣà bóore èèyàn bóró obìnrin bóró ọkùnrin bóró ohun kó lè rí láyé bóore jò bóore kìnìún bóore àmọ̀tẹ́kùn kò rí. kó má gbin rẹ́gẹ́rẹ́ báyìí tó máa fi dódò tó bá lè ti dódò kó bomi tó máa fi dé nǹkan kórí kó má gbin o tó bá lè jà kọ́ tán báyìí sí ẹ̀dá ọlọ́run kan nǹkan bàjẹ́ o. tó bá bomi dé ńkọ́. tó bá bomi dé ìgbà yẹn wà á mọ̀ tó kàn. bẹ́ẹ̀ ni. ayé mi bàjẹ́. tipẹ́tipẹ́. ayé mi bàjẹ́. tipẹ́tipẹ́. ayé mi bàjẹ́. tipẹ́tipẹ́. Baba Fatai kò fẹ́ ṣàánú mi ni. kémi lọ sọ́dọ̀ kémi padà bọ̀ kémi má sọ̀rọ̀. yes. ètò tó Ọlọ́run kò fẹ́ ràn mí lọ́wọ́ ni ó mọ̀ pé mi lè ṣe kí n má sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni oníṣòro kò gbọ́dọ̀ má sọ̀rọ̀. bí o lè dá káṣẹ̀ tó kàn kí n má sọ̀rọ̀ ó wá ní kémi lọ bomi wá kí n dẹ̀ padà bọ̀ kí n má sọ̀rọ̀ kò ṣeé ṣe. kò lè bọ́ bẹ́ẹ̀ o kò lè bọ́ bẹ́ẹ̀ wèrè ló máa fẹ́ o tó bá dábàá fi kó sọ̀rọ̀ àpò wèrè ló máa fẹ́ o wèrè lọ́kọ́ wèrè. ètò tó Ọlọ́run. o lè má sọ̀rọ̀. kò lè bọ́ bẹ́ẹ̀ kò lè bọ́ bẹ́ẹ̀ o kò lè bọ́ bẹ́ẹ̀. àwọn ògùn bọ́tì fún pé kò lè ayi mo mọ̀ pé kò ní lè sọ̀rọ̀ kò ní lè ṣàìsọ̀rọ̀ ilé. ṣé ti gbọ́ ṣé ti gbọ́. àwọn oko ní bó ṣe wà yìí ẹlẹ́jọ́ láì pàdé yọ̀gán àròjọ́. orí ẹ̀ bàjẹ́ wọ́n kọ́ ìwọ́n kọ́. ṣíọ̀ tó ní wọ́n ràn wọ́n kọ́. ọ́fíìsà ẹ máa mú lọ gbà yẹn tó bá rẹ̀ pé òun ò ní sọ̀rọ̀ dẹ́ kó wá lọ sí tán ni kò ṣe dẹ̀. bẹ́ẹ̀ni. lókè sàrẹ́yà ẹ má jẹ́ kó mú mi lọ sọ́dọ̀ wẹ́rẹ́ ẹ má jẹ́ kó mú mi dún ọlọ́dọ̀ wẹ́rẹ́ o. ọ̀dọ̀ wèrè ní kọ́mi sí o. ẹjọ́ tó bá jẹ́ pé solution tó ló wà bẹ́ẹ̀ lọ nìyẹn jẹ́ kí sáré lọ bù wá. àtàkàmúlò mi ò lè fẹ́ wẹ́rẹ́ ẹjọ́ tó lọ. ẹ wo bàbá àtòun àti wèrè
àtọ́mi tó ń lọ bù gbogbo wọn wọ̀ lẹ́mi ni o. ẹlẹ́dàá mi jọ ọ́ ìyá obìnrin mà ni mo ń jẹ́ káàkiri báyìí torí ọlọ́run gbogbo tí bá ti wá ṣe ń bí jẹ́ kó jú ṣe o. ọlọ́run èmi wèrè ọlọ́run má jẹ́ rí bí láyé mi. ọmọkùnrin máa rẹwà gbogbo ọgbọ́n ni máa fi yan kó lè bá mi rìnrìn àjò. mo dáràn mo lórí burúkú máa lè léṣu ọjà yóò ẹwọ kan tó tún gbé pàdé mi níbí. ṣé yí mọjá tí wọ́n gbà tẹ́gùn lórí òkè pẹ̀lú. broda ṣé mo pẹ́ rẹwà ṣá àbẹ́rẹ́ ni sọ fún yín mo ń bá yín sọ̀rọ̀ ẹ̀ dáhùn látàárọ̀ àbí kí wọ́n fọwọ́ pa yín lórí kí lẹ fẹ́ fún mi ṣe mo dẹ̀ lè ràn yín lọ́wọ́ kí dúró I'm waiting. ẹ̀wọ̀n bó ṣe pọn fún un ní sojàdẹ̀jì ní kí n má sọ̀rọ̀ tó yọ lọ́wọ́. ṣé kí n máa bọ̀ ni? kí ló ń ṣe ní ibà? wo bí èyí yóò ṣe èmi à ṣe. irú ọkùnrin bíi ti tiẹ̀ ó yìí máa bá mi bí báyìí. Sàámú ayé mi Sàámú ìwọ kọ́ bọ́ pé ni Sàámú wú mi dà Sàámú fúnra ó lè sọ̀rọ̀ ó ń ṣe èrè àbí ó ti ya wèrè ó lè sọ̀rọ̀ àṣírí ẹ̀ tú owó mi dàjú fọlọ́ bẹ́ẹ̀ ṣé torí pé mi ò sí around mo kówó fún ẹ ọlọ́fowó mi ṣe nǹkan míì àbí wọ́n fẹ́ mọ́ ayé ẹ̀ bàjẹ́ mú bọ̀ Sàámú tó bá sá lọ Sàámú. Ibu kile ba lọ́nà ibu lo cha o lo polo go tèmi sára àbí okay Sàámú ko mo Sàámú gba Sàámú eleni o tó bá ti sọ̀rọ̀ pọ̀ ẹ́ báyìí jẹ́ ta ni ẹ má yẹ kó sọ̀rọ̀ kí ni o ń sẹ́wọ́n ni ó yá wèrè ni gbóná mo ní kó lọ pọn omi iPhone wà ó máa dé ó dàbí àwọn lẹ́fù lóṣù kí ni gbogbo eléyìí gbogbo eléyìí ó fẹ́ sọ̀rọ̀ má sọ̀rọ̀ wèrè ó máa bà nǹkan jẹ́ tó bá ti sọ̀rọ̀ tí ẹ bàjẹ́ tó bá sọ̀rọ̀ tí ẹ rún sí èpo gbóná kí ló ti ń pè mí ní àkọ́kọ́ bóyá omi tó lọ bu wa bóyá kò ń sọ̀rọ̀ yìí náà bóyá ṣe ló yà ní di ẹ̀rọ tó lọ fọn mi bóyá ṣe ló yà lódò tó kọ́ bu mọ́ mi. ó má
sọ̀rọ̀ bí irú Sàámú jákújákú lè lè nà síwájú ká mọ̀ bóyá original ni nà síwájú ká mọ̀ bóyá gọ́gọ́ ni nà síwájú dígìrì jágbọ̀n nà síwájú wọ́yì ọlọ́run yọ ẹ́ ní ìranù kí ni máa ń ṣe alárìífín wọ́bí níjọba yìí sọ̀rọ̀ kẹ́mi gbàgbọ́ wí ìwọ ní ìwọ kò fẹ́ sọ̀rọ̀ tóbi sórí tí ẹnu ẹ bá lè là báyìí lásán pé ẹnu ẹ là ọ̀rọ̀ bọ́ kó jẹ́ ha lásán ló bọ́ tiẹ̀ ta ó parí nìyẹn níjọba yìí. wọ́n bá bí ẹ̀rí kò sọ̀rọ̀ onírànù bí ẹ dàrú èmi ni wọ̀ rí fín ṣẹpẹ́lá kí ṣẹpẹ́ ọ̀ṣun gbóná ẹni wá o má yẹ kó tún máa ń wẹ̀ sí máa o ti wá. sọ̀rọ̀ fún owó nǹkan bàjẹ́ bàbá mi rojọ́ bàbá mi sọ. yóò tán kí ló jẹ́ kí ló já mọ́ èmi ni wọ́n bá bí ẹ̀rí kó sọ̀rọ̀. ìpele kejì tí mo sọ òun lóde yìí o gbogbo tó ti bá bọ̀ láti pele kìíní yẹn ti gbọ́ yóò ti bá igọ́n ó ń gbọ́ ìpele kejì lélẹ̀ sórí tó wà lórí náà ọmọ ló gbélé náà ó fi nǹkan lọ́wọ́ ńgbà tó bá gbélé náà ìwọ máa sọ báyìí ó gbọ́dọ̀ fi nǹkan sọ́wọ́ o gbómi ọwọ́ ẹ lẹ̀ sọ̀rọ̀ wo kí gbogbo nǹkan bàjẹ́ sọ̀rọ̀ wo kí gbogbo tó ti ń ṣe látàárọ̀ tó torí ẹ̀sán ti wà lá kí gbogbo ẹ̀ bàjẹ́ ìwọ gbín wò yẹ bàjẹ́ ya ṣí tó wà lórí tó wò lórí náà. o tún pẹ̀lẹ́ sí ọjà yé sọ̀rọ̀ wá bá gbogbo tó ti ń ṣe fúnra rẹ̀ wá bá gbogbo ẹ̀ jẹ́ ẹ á jó ẹ lọ́wọ́ ó máa jó ẹ lọ́wọ́ ṣọ́pọ̀ kò ti sọ̀rọ̀ wo bí àǹfààní tó ṣì ń lọ ni pé o ti lanu o tó o bá lanu pẹ́rẹ́ gbogbo wàhálà tó ń ṣe ó bá gbogbo ẹ̀jẹ̀ fúnra rẹ̀ nìyẹn o oníranu adóòrà alábùradì ṣọ́pọ̀ kí ìjọba ọ̀sùn orí ẹ̀ ò dáa bàbá mú tó wà lórí náà kó má sọ kalẹ̀ tó ń gbọ́ ìgbẹ́ náà gbọ́dọ̀ dẹ̀ máa fi sọ wọ́n lọ́ máa fi sọ gbọ́dọ̀ fi nǹkan mọ́wọ́ o dẹ̀ gbọ́dọ̀ dànù o dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ó yá gbé sọ̀kalẹ̀. ó tún kọ́ra tóbi tí n bá fi ka tírì tó o bá fi sọ̀kalẹ̀ ajá pé tiẹ̀ bàjẹ́ nìyẹn kò dẹ̀ sí tó kọ́ mi tí tiẹ̀ bá bàjẹ́ one ó bàjẹ́ gbé tipẹ́ yé sọ̀rọ̀ mọ́ two n bá pè tírì tiẹ̀ ta o n bá pè tírì tiẹ̀ ta o n bá pè tírì tó o fẹ́ bọ̀ kí ni tiẹ̀ lélẹ̀ yé wo bí o ti fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ kí ló fẹ́ sọ kí ló fẹ́ ṣe o fẹ́ kọ́ra tó o bá gbin pẹ́rẹ́ tí n bá gbọ́ pẹ́rẹ́ lẹ́nu ẹ̀ o yẹ dà o yẹ lànà bẹ́ẹ̀ ni o wo bí ìtọ́kù báyìí àwa mú omi yìí o máa tún sínú ìkòkò yìí ṣọ́ngbọ́ àwa gbéra ó dọ̀jà wàá rí kó wàrà ta wàá rí já wàrà gbogbo tẹ́nu ń jẹ nítorí báwọn kò fẹ́ o lè fi ṣe bẹ́ẹ̀ ìbàjẹ́ pọ̀nmọ́ ìbàjẹ́ tí n kò ìbàjẹ́ rán ọgbẹ́ ìbàjẹ́ jadúdú ìbàjẹ́ palamu gbogbo ń wọ́n bá rò pé ó lè ṣe wá sí àdùn dáadáa fúnra rẹ̀ náà ló bá wá sí bí o wàrà máa gí wàrà gbogbo everything sí o ó ti yé òkèlè tó bá láìkì tó mọ̀ pé ó lè fi bá olólùfẹ́ yẹn sọ̀rọ̀ òun náà ló tún máa lo ló bá ro bóyá sẹ̀mù tàbí yan anything tó bá mọ̀ pé ó láìkì àbí àmà làbẹ́ bá àwọn àgbẹ̀ làbá wèrè ṣóńgbọ́ àgbẹ̀ làbá wèrè wèrè gbọ́dọ̀ gba àkàṣù mẹ́ta lọ́wọ́ ẹ̀ ó kéré jù ìgbà yẹn ló gbọ́ lọ́wọ́ wèrè o bí wèrè bá fi gba àkàṣù mẹ́ta lọ́wọ́ ẹ̀ tiẹ̀ bàjẹ́ nìyẹn o bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo wàhálà tó ti ń ṣe nípele kìíní àti ìpele kejì nǹkan bàjẹ́ tó ti ní stroke lọ́wọ́ ni kí ni ṣẹlẹ̀ ó ń tẹ́wọ́ pẹ́. olórí burúkú sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ àlè. kì í sọ̀rọ̀. ó tẹ́ ti sọ wèrè ní mí. kì í sọ̀rọ̀. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ mo ń gbọ́ oníranù. eléyìí ọjà kò ní dá bẹ́ẹ̀ o. kò ní dábọ̀ olúwawo tí a bàjẹ́ sí. ọbìnrin. máa tún sọ ọ mo lè ṣe kó bá sọ̀rọ̀ ọdún kan. o kú oríire o. this is superlative madness. kú oríire o. eléso ọjà àwọn ẹ̀gbọ́n o. kọ́lọ́n jẹ́ kó gbà kẹta lọ́wọ́ rẹ o. àwọn ọlọ́run àwọn burúkú rè wo bí àlè gbà.
bàbá kí ló ṣe. Sam kí ló ṣe. tiẹ̀ ti bàjẹ́ o wèrè tí sùn lọ. what. wèrè tí sùn. ó ṣe kí. wèrè sùn ni o. ó sùn báwo. ó sùn lọ bẹ́ẹ̀ ni. wèrè sùn. ó sùn lọ ni. bàbá what is going to happen now. ìyàwó mi. eléjì. wèrè tí sùn eléjì. báwo kí ló ṣe. kò ṣe oorun wèrè ń pẹ́ jù bẹ́ẹ̀ lọ. tí ẹni tí wèrè bá ti sùn lọ bẹ́ẹ̀ yẹn ó ti yé ó kéré jù ó máa lo wákàtí méjì. what. mo dáhùn. this is a crisis. ẹni polówó burúkú ìbẹ́ta yẹn mi jẹ́. this is a crisis. ẹni sọ̀rọ̀ ìpọ́nmọ́ ló gbókèlè bẹ́ta. this is an ending crisis. farabalẹ̀ farabalẹ̀ kí ni fóònù ti dún. mo dáhùn dúró lọ. sir. wẹ́rẹ́. We are in a chaotic situation. Our ending crisis, sir. Where yet is Sulana than one saying be my back everybody. Pẹ̀lú superlative madness. My back if one man born this station now. Listen. ọlọ́pàá. Gbogbo yín ni mo ń kó lọ. Àti gbogbo àti superlative mad woman àti eléyìí tó jẹ́ pé superlative madness. Everybody. èmi superlative madness. Yeah, you are a superlative mad woman. A mad man. ẹ máa tún kọ́ mi lọ sí police station. ọlọ́pàá. Gbogbo yín mo ń kó lọ. I am tired. ẹni sùúrù ẹni máa tún mú olúwawo lọ. Pàápàá. àwọn kan bàjẹ́ lọ́hùn. Kó bàjẹ́. kò lè yé yín. What is the meaning of all this? ẹyin o. ayé mi ti bàjẹ́. ó dáhùn. ó rí rẹ o. Revivalist. Revivalist. Wonderful. mo mọ̀ kó sáré rẹ̀ ju díẹ̀ ni wo ẹ̀bà kan tó kù rè wo ẹ̀bà kan tó kù rè kí ni. mo ti mi sí fúláìtì mi. lọ síbò India. àjọ ń lọ ni mo lọ sí India. wọ̀wọ̀ kó o tètè lọ àjọ ń lọ ni. máa kó lọ o. àjọ ń lọ ni àmọ́ kó o tó lọ India gbẹ̀rẹ̀. máa kó lọ o. gbẹ̀jọ́ kọ̀ máa kó lọ o. ẹjọ́ bó bá lọ tiẹ̀ bàjẹ́. kó má jẹ̀bi jẹ́. máa kó lọ. ìyàwó mi. bó bá lọ tiẹ̀ bàjẹ́ o. gbọ́ máa ń gbẹ̀yọ̀ kan tó kù. máa kó lọ o. máa kó lọ o. ó kú oríire o ó jẹ́ kẹta ó kà fílẹ̀ káàbọ̀ o káàbọ̀ kí ló ṣe. kú oríire o kí ló ṣe. wọ́n fi wọ́n sí wọ́n kú oríire ní tiẹ̀ máa wò ní tiẹ̀ máa wò. kí ni mo ṣe níbẹ̀. wàá ṣe màá bá sọ̀rọ̀ báyìí. ẹ jọ báwo mo ṣe débi. òun ni kò bí léèrè. baálẹ̀ o ní o bẹ̀rẹ̀ lánàá mo jáde má bẹ̀rù jáde sórí kó o bá tiẹ̀ dà gbogbo àtàkùn ìmọ̀ ó yẹ kó o dọ́kọ̀ ẹ̀ mọ̀ ọkọ ẹ̀ rè kú oríire. èmi. ọkọ ẹ̀. eléyìí ọkọ èmi ànífà kò possible ọ̀dẹ́ ẹ̀ṣin. wọ́n ọ̀dẹ́ dànù. ó dà káwọn ṣe dànù. èmi ọ̀dẹ́ ẹ̀ṣin lẹ́yìn lẹ́yìn kò lè jọ́kọ́ mi lẹ́yìn lẹ́yìn. ó ní gbére o ìbára ó lọ kú oríire o ó lọ ó bọ́ lọ́wọ́ wèrè ọlọ́pàá. wẹ́gbà. kí ni ṣe. láwa mo dúpẹ́ fọlọ́ọ̀ ni. mo dúpẹ́ fọlọ́ọ̀ ni. ọ̀run máa lẹ̀ ní bẹ́ẹ̀ dúpẹ́. ọ̀run máa lẹ̀ bẹ́ẹ̀ dúpẹ́. He is giving thanksgiving. Bàbá ń dúpẹ́ ni. wá wò mí wò gbogbo gbèrágà tó ṣe lọ yẹn má tún dánwò mọ́ o. ó gbọ́ kí ni tìmọ̀ ilé. mo gbọ́ tó ń wí. kí ni ṣe. ok òun ronú sí ní tó ṣe máa bá mi fà. mo ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ ni. òun àgbọ̀n kí ni tìmọ̀ ilé. mo ń gbọ́ ọ̀rọ̀ tó ń sọ. pé ojú àárín kan. Ṣé kò ti ń padà sí lára tó? onírànù irọ́ o mo máa ń tó irọ́ o ń bá mi takùn yẹn filẹ̀ wo bí tó bá tún dán mi wò lẹ́ẹ̀kan sí ṣé olùgbé tó lọ yẹn kékeré ni o ńlá ń bọ̀ ńlá tó yẹ pé wàá mú tì mí ló rí fín. Bàbá ẹjọ. kí ni Àti rẹ̀ kan. kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà. Kí ló ṣe jọyàn lójú? mí ló rí rí mọ́ bó bá tún dán mi wò lẹ́ẹ̀kan sí adẹ́tẹ̀gàn ni màá ní kó jẹ́ ìyàwó ẹ̀ wo bí ìwọ wàá palẹ̀ oúnjẹ ìmọ̀ ṣó ń gbọ́ gbogbo ẹ̀ ẹsẹ̀ ní gbọ́dọ̀ jẹ o kò ṣe jẹ o ó ti yé àtomi àtike gbogbo kìnìún pátápátá kó gbogbo ẹ̀ ó di ṣabra odò kò ṣe jẹ fẹ́ ní kankan ó ti yé igbó lẹ́bọn gbé o ó dọ̀ wọ́n. About your wedding, I am flabbergasted. I am highly agami. Sàámú gbogbo ti wà láti bẹ̀rẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan mo ti wá ẹ kò síbi tí mo mọ̀ pé o máa ń dé tí mi ti wà ẹ o ò sí nílé o ò sí láwọn ibi tó máa ń wà mo tún pè ẹ́ o ò gbé kọ́ọ̀lù èyí tó bá máa gbé mi nígbọ́ yìí tó ń sọ mo tún send message sí ẹ bákan náà ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ṣórí bí mo ṣe ń wá ẹ káàkiri kí ni ọ̀rọ̀ ẹ tí ń affect ayé mi o kódà ó tí ń affect mi lọ́fíìsì kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ gangan.
Obi ó mọ̀ kàn ní ṣẹ̀ràn ó lẹ́ni tó ń ṣẹ̀ fún wọ́n dẹ̀ làárọ̀ ẹlẹ́sẹ̀ kan tó ń dáràn ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló dá sí tí n bá tiẹ̀ ní jẹ́wọ́ fún gbogbo èèyàn máa sọ ohun tó bá ń ṣẹlẹ̀ fún ẹ. sọ fún mi. wàhálà ṣẹlẹ̀ gan ni o oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ o. kí ni nǹkan náà. wàhálà ti dé gidi sí mi lọ́rùn ọlọ́run ló ṣe kó mi yọ. oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ o ọ̀rọ̀ ọmọ náà sì ni o ibi tó dẹ̀ ń bá mi díẹ̀ nu ẹ̀ làwà yìí ó ti fẹ́ bá yé mi jẹ́ tán báyìí díẹ̀ lókun tó bá mọ gbogbo nǹkan tí mo ti là kọjá lórí ọ̀rọ̀ ọmọ nọ́ọ̀sì òun ló ń lọ lọ́nà yìí ọ̀rọ̀ ọmọ nọ́ọ̀sì ni. lọ́mọ nọ́ọ̀sì tí mo ti sọ fún ẹ láì mọye ìgbà pé kò fọmọ yìí lẹ̀ kó gbájúmọ́ ọ̀rọ̀ ilé ayé tiẹ̀ kò fèsì láìfo ẹ mo sọ fún ẹ pé tó bá ń ṣiṣẹ́ déédéé tó ń rówó wàá rà àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ tó máa wá bá ẹ fúnra wọn ó wá lọ ń lé ọmọ nọ́ọ̀sì kiri ṣé wo ò mọ páwà iṣẹ́ tó ń ṣe ni ó mọ̀ pé iṣẹ́ tó ń ṣe bóyá òun wò pé àwọn èèyàn kan wà lọ́fíìsì èmi náà ṣiṣẹ́ lọ́fíìsì wọn náà fẹ́ ṣiṣẹ́ lọ́fíìsì ìwọ gan lè di ọ̀gá ọ́fíìsì fúnra ẹ̀ jẹ́ kí n sọ nǹkan tó wà ní ìdíṣẹ́ ẹ̀ fún ẹ tó bá ń gba àjọ ìlọ tó ń gba àjọ tó ń gbà tó pọ̀ tó rérè tó pọ̀ ṣọ́ra àwọn tó ń ṣe cooperative tó ń ṣiṣẹ́ lọ́fíìsì báwọn náà ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn ibì kan táwọn náà ti ń bẹ̀rẹ̀ nìwọ náà ti máa bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ń ṣe tó di cooperative èmi náà á lè invest nínú ẹ̀. gbogbo tó o bá fẹ́ ìfẹ́ gbogbo owó tó o fẹ́ kó wà o fẹ́ business o fẹ́ ṣe anything gbogbo tó o fẹ́ ṣe ń sìn owó tó o bá ní lọ́wọ́ tó o fẹ́ kó fún mi ń sìn tí bá kówó fún ẹ o tún máa fi wọ́ ọmọ nọ́ọ̀sì kiri tó máa fi dá gbogbo ẹnu ní ọmọ nọ́ọ̀sì tó jẹ́ pé o sọ fún mi pé o nífẹ̀ẹ́ tèmi dẹ̀ ti lọ bá. ṣé rí Sàámú ó jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí ọ̀rẹ́ mi ni àsomọ́ra wa gan tí nǹkan bá dẹ̀ ti ń ṣe báyìí ó ti ń ṣe èmi náà wọ́n á nọ́tìsì pé ó ní àwọn nǹkan kan tó ń ṣe mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ ó wá fi ń yé mi pé òun nífẹ̀ẹ́ yín èmi gan confirm ẹ pé ó love yín gan he's so crazy about you ẹ get ó love yín gan bọ̀ kò mọ bóyá wá tó yẹ bó ṣe lè wá bá yín tó máa fi bá yín sọ ọ̀rọ̀ yẹn ẹ get tó nǹkan tí mo fi wá nìyẹn mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé ó nífẹ̀ẹ́ yín gan ni o ṣùgbọ́n mo wá fẹ́ béèrè kankan lọ́wọ́ yín mo fẹ́ jẹ́ kí èso tó bá wà bẹ̀ fún ẹ mo fẹ́ kẹ́ nà tán fún mi ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tó bá wà nídìí ẹ jọ ṣé ẹ nífẹ̀ẹ́ Sàámú àbí ẹ ní any kind of feeling fún ṣé mo nífẹ̀ẹ́ Sàámú ṣá? I think that was then. Then? Nígbà yẹn? Ṣé kò sí why? Kò sí nǹkan because mo ti ní èèyàn tí mo fẹ́ fẹ́. Oh. What's this? Ẹ ti ní ẹni tẹ́ fẹ́ fẹ́? Mo ti ní èèyàn tí mo fẹ́ fẹ́. So bẹ́ẹ̀ ìwà ẹ ti wà engaged? Of course. Congratulations. Ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ti fún mi ní audience ẹ ṣé gan Ọlọ́run pẹ́ yín náà. Thank you very much. Mo fẹ́ tẹ. Uncle kẹtó lọ ẹ wá ṣe àyẹ̀wò ara yín bóyá ìfúnpá yín lè máa ṣe ni o àbí kẹ ṣáà ṣe general test ẹ pé ẹ máa mọ̀ nǹkan tó ń ṣe yín lára because health is wealth a kàn ń go about everyday life wa ni hustle and bustle a kàn máa lọ káàkiri àyìn mọ̀ nǹkan tó ń ṣe wá lágbára ìjọ ẹ wá ṣàyẹ̀wò. Ẹ ṣé gan sister mo appreciate the advice yín. Ọlọ́run ti lẹ́ni tó fẹ́. ó ti lẹ́ni tó ń fẹ́ ó ti lẹ́ni tó ń fẹ́ gbájúmọ́ iṣẹ́ tó bá gbájúmọ́ iṣẹ́ owó adé wàá rọ́mọ míì tó máa mú ẹ̀ wàá fẹ́. ló sì ti lẹ́ni tó fẹ́. ó ti lẹ́ni tó ń fẹ́ sẹ́. òtútù dẹ̀ mú mi. báyìí kó tutù mú ẹ kó lọ pa ẹ o ìdí iṣẹ́ ni kó padà sínsìn kó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ o tó bá ṣiṣẹ́ tó bá wà wàá ráwọn ọmọ míì tó máa tún fáìn jù náà sí lọ. ara mi dẹ̀ lé dódì. ara mi yí sódì òtútù mú mi. má bàrà jẹ́ ìdí iṣẹ́ yẹn ni kó padà sí kó kọjú mọ́ kó wá jẹ́ kí lè tún wá stand fún ẹ bí inspiration kó wá máa fi ṣiṣẹ́ dáadáa. Hi darling. Ẹ ṣé eléyìí tẹ́ wà ń lé yìí gbogbo inú ilé ló ń ta sánsán tẹ́. I trust you. Sisi léwe. Pẹ̀lú mi ó ṣe mí gan-an. Kí ló dé? Kí ló dé kí ló ṣe ẹ́ tí ó ṣe yàn kún rí? Ó ṣe mí gan gidi ni ó dẹ̀ dùn mí. Sísítà mi kí ni mo ṣe? Láti ọjọ́ tí wà àti ọmọkùnrin yẹn ti jọ dìde níbí báyìí ó yọjú sí rárá. In fact tí n bá wo dáadáa gan bóyá ló ń gbé kọ́ọ̀lẹ̀ kò dáa pẹ̀lú mi kò dáa ó dẹ̀ dùn mí gan ó dùn mí o. Sísítà mi
mo busy gan these days. I mean, àwọn tí mo máa lọ treat nílé wọ́n pọ̀ ju àwọn tí mo máa attend sí ní hospital lọ. Oh. And besides, ibi tí mo ti ń rí owó mi nìyẹn. Mi ò bá ẹ jiyàn pé bẹ́ẹ̀ kọ́ ló ti ń rí owó ẹ̀. Gbogbo wa náà la dẹ̀ mọ̀ pé ọ̀nà fún ọ̀nà run ni. But pẹ̀lú mi, you are a lady, obìnrin ni ẹ́. And look at yourself, o need ọkùnrin. I mean a man nínú ayé ẹ̀. Tó bá ti wá jẹ́ pé wá ní àwọn kankan ṣùgbọ́n tó bá like. Ṣorí feelings tá à ń sọ nípa èyí, kò ń ṣe nǹkan tó kàn máa sáré dé like magic. Ó máa ń grow ni. And through communication, the way you guys talk together, tẹ́ ṣe máa ríra, so you work for it, jọ̀ọ́ nítorí Ọlọ́run. Sister mi. Yes. Mo ti gbọ́ nǹkan tẹ́ sọ. Máa lọ rí lẹ̀. Ṣé ọkọ mi? Mo ṣe. Ṣebí nǹkan tẹ́ fẹ́ nìyẹn. Nǹkan tí mo fẹ́ ni àmà wo inú mi dùn gan. Sí, o ní láti rí. His size. Ó ti dúró sí ọrùn mi báyìí. Kí ló ṣẹlẹ̀? Kí ló tó yẹn? Sister mi. Ẹ má jẹ́ kí mọ́mí tí ń sin nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe. Obìnrin ní obìnrin lèmi náà. Wọ́n ṣáà ní ọ̀fẹ́ tí mi sí nǹkan tẹ́ mi náà ní fẹ́ ṣe. So Yetunde bẹ́yẹn ni wọ́n wà. Gbogbo nǹkan tí mò ń bá sister ìsọ ló ń gbọ́n bí báyìí. Come on, get inside, my friend. Kí ló dé? Gbà mí pẹ̀lú mi. Ọmọ tí èmi rò pé wà ní boarding house. Kí ló nǹkan tó mọ̀ nínú? Ṣó understand nǹkan tá à ń sọ? Mo mọ̀ pé kò tẹ̀lé understand. Kó o bẹ̀ mí ju ọ̀túnla mi ò ní gbọ́ ẹ máa jáde lónìí ni ẹ jáde kó lóde lónìí. Ejò. A ní mi ò ní gbà láti bí ọdún kan ẹ sanwó lé ẹ kàn ń gbélé lọ́fẹ̀ẹ́ ni o wá ń bẹ̀ mí. Mi ò gbọ́ ẹ máa jáde. Àwọn ọmọ yìí náà ẹ kó. Ejò mẹ́tẹ́lú wá síta ejò. Ẹ kó jáde fún mi. Mo ní mi ò gbọ́ kó o bẹ̀ mí mi ò ní gbọ́ ẹ kó lọ jáde. Ejò bàbá lálọ́ọ̀dù ejò. Ẹ lè lọ sí police station ẹ lọ sí kóòtù ẹ máa jáde. Lọ́hùn Bídèmí bàbá lálọ́ọ̀dù ejò. Láti bí ọdún kan. Ẹ wo bàbá lálọ́ọ̀dù ẹjẹ tó wá ní parí oṣù máa wá gbogbo tí bá lè ṣe ejò nítorí ọdún. Wọ́n lè jẹ́wọ́ láti bí ọdún kan. Baba landlord ṣé ni èmi tẹ̀ láìkì kan tẹ́ ń ṣe lóòótọ́ ló jẹ́ pé ilé yàrá mẹ́fà náà péré lẹ̀ jogún. Ẹ̀yin kọ́lẹ̀ ni àwọn èyí tó wà ní sáìdì bíbá tí bá ṣe pé gbọ́n ikú ẹ̀ ní nǹkan jogún. Bídèmí. Ẹ ṣàánú wa. Jẹ́ kó sọ̀rọ̀ jẹ́ kó sọ jẹ́ kó pìtàn yẹn dáadáa. Ṣé ìtàn ṣojú ẹ èmi jogún lé ni pìtàn yẹn dáadáa. Jẹ́ kó pìtàn sọ̀rọ̀ wo ejò ẹ ṣàánú wa ejò. Pìtàn dáadáa pìtàn fún mi ṣé mo jogún lé ni pìtàn. Ẹ má bí ìwọ lọ́mọ tàbí. Rárá. Wo Sàámú káàbọ̀ ẹnìkan ṣoṣo tí mo respect jù nínú ilé yìí Sàámú ni ẹnìkan lè bá mi sọ̀rọ̀ nílé tí mo lè bọ̀. Pàdí wa ni pàdí of life pàdí badges pàdí. Àjọ lè pọ̀ báyìí Sàámú ọmọ bọ́dá Sàámú. Ẹ jọ̀ọ́ ẹ pẹ̀lẹ́ báwo ni Sàámú káàbọ̀ jàre mo fọwọ́ fún ẹ o mo fi ọwọ́ fún ẹ dáadáa ipe ìwọ nìkan ló lè bá mi sọ̀rọ̀ nínú ilé yìí tó dáwọn alábí wọ́n ti jẹ owó ilé ọdún kan mo fún wọn ní ìwé títí pé kí wọ́n sanwó wọn ọ̀dà mi lóhùn ṣùgbọ́n mo fẹ́ lé wọn jáde báyìí mo dẹ̀ ní wọ́n bá bẹ̀ mí jù bẹ́ẹ̀ lọ àfi kí wọ́n jáde kí wọ́n lọ sí police station ni o kí wọ́n lọ sí kóòtù ni o wọ́n gbọ́dọ̀ jáde nínú ilé yìí lónìí wọ́n máa jáde kó tó bá wá sọ sí kó jẹ́ kí n gbọ́. Ẹ bá wa bẹ̀ wọ́n kọ́ máa lè wá jáde bọ̀dá Sàámú ejò. Wọ́n jẹ owó ilé ọdún kan. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ owó ilé ọdún kan. O lè ṣe fún wa níyì pé ẹni tó lè bá wọn bẹ̀bẹ̀ àfàwà. Ìwọ nìkan ṣoṣo ni nínú ilé yìí mo fọwọ́ fún ẹ gan. Bá wa bẹ̀ wọ́n ẹ wo bí ṣe mọ̀ pé èèyàn wa ni èèyàn wa pàdí tó pàdí ni ẹ bá wa bẹ̀ wọ́n tó bá máa di parí oṣù máa rówó yẹn san ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ẹ bá wa bẹ̀ wọ́n kọ́ máa lè wá jáde bọ̀dá Sàámú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ wo bí tí n bá ti ń sọ̀rọ̀ tí wọn ò bá ti dákẹ́ ṣáwọn ọmọ tó wá bá yín kẹ́rù kúrò ń béèrè. Àwọn rèé. Tó bá tún ti sọ̀rọ̀ ẹni bá jẹ́wọ́ ilé ọdún kan tá a dẹ̀ fẹ́ sọ̀rọ̀ tí ó jẹ́ ká sọ̀rọ̀ ẹ kẹ́rù ẹ̀ jáde ẹ̀ dáná sun. Tó bá ti sọ ni. Iṣẹ́ wo náà làwọn ń ṣe nígbà tí wọ́n gbà lé lọ́wọ́ yín? Wọ́n láwọn ń tajà káràkátà náà làwọn ń ṣe. Wọ́n ní káràkátà làwọn ń ṣe. Bẹ́ẹ̀ni. Ṣàpọ̀nà làwọn ti ń tajà ní àbí tó kù àbí láfẹ̀wá. Wọ́n ṣá làwọn ń tajà ṣá mi ti ẹ̀ béèrè ibi tó ti ń ta. Ẹ dẹ̀ béèrè ibi tó ti ń ta. Mi ò béèrè. Wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ pé àwọn làwọn bímọ yìí. Bẹ́ẹ̀ni. Iṣẹ́ ìkíná lọ́mọ yìí náà ń ṣe. Olóhùn wà níléèwé. Wọ́n ní iléèwé ló wà. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ Mafoli ló wà ní àbí Leaf City. Wàá gbọ́ mi ti ẹ̀ béèrè. Ó ṣá lóhùn wà níléèwé ṣá.
mi ìwà ọmọ iléèwé tó wà. Kò sí wàhálà àwa sọ bí tí iṣẹ́ tó ń ṣe àwa sọ fún yín gbélé pàwo ni wọ́n ogun àtàjé wọn òun náà ń tà ogun rè ajérè iṣẹ́ tó ń ṣe ń bí nìyẹn àmọ́ nítorí wípé irú wa wà níbi tẹ́ẹ̀dẹ̀ kàn wálé bẹ́ẹ̀ ṣe wà yìí wọ́n lè run yín ṣé mo kẹ́yìn fúnra ara yín bọ̀rọ̀ sẹ́mi ńgbà tí mo mọ̀ yín dáadáa nǹkan tó bá tóbi sókè báyìí o lè máa ń wá káàkiri tẹ́ ẹ máa ráyè dẹnubò gidi àmọ́ àwọn ẹ máa gbọ́ nítorí pé irú tí wọn kò wọ̀n yín àti pé ẹ̀dẹ̀ wù wọn òun náà ṣe ta sí yín abẹ́ gbọ́ àwa tí wàá wà bí ẹ̀dẹ̀ ti fún wa lọ́wọ́ mo fún ẹ lọ́wọ́ ọwọ́ tẹ́dẹ̀ fún wa náà kò ní díbàjẹ́ tiyín náà ò ní díbàjẹ́ gbogbo tó ń dùn yín nú ayé ò ní fi pa yín lẹ́kún ẹ yọ̀ǹda wọn torí tiwa. ẹ dáríjì. bùdá Sàámú ẹ ṣe. orí ẹ wo gbogbo ohun tó ti expire yàtọ̀ fi ń dúpẹ́ oore iṣẹ́ tí rí tí mò ń wí orí burúkú tó ń ṣe ń bí nìyẹn o. ibi wọn ló bá wọn bẹ. bọ́lá sẹ́mi o tẹ́ ẹ bá pẹ́ jù bẹ̀ ṣe wà ń bí tán bá kí àwọn bọ̀ yìí níwò etí tán kí àwọn bọ̀ yìí tán lọ etí yín ó tán. ẹ wò Sàámú ti sọ̀rọ̀ ẹ kẹrù wọlé. ẹ ṣe bùdá Sàámú mami ẹ tiẹ̀ fi yẹn lẹ́nu bá tiẹ̀ ṣe wá kó gbogbo ẹrù yìí sínú ilé ní ká máa wá. oṣù bàtàn bá mi gbówó mi Sàámú gbà kan lè fi ṣe oṣù bàtàn mo fẹ́ gbówó mi Sàámú máa gbó Sàámú alájọ. kí sì fún òdodo. ẹ ṣe ẹ̀kọ́ tí ń náà dáhùn a ní fi rú ẹ̀ gbà wá. àti ẹ lè fi gbà abógbọ Bídèmí a lè fi wó òsì gbà ìwọ lè máa kúnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ òsì báyìí kó máa kí mi ṣé bó ti sọ mí dẹ̀gbẹ́ nù lé èmi àti ẹjọ́ lọ primary school ní àbí orí ẹ ti yí bẹ̀rẹ̀ sí ní ṣòṣe mi ò ṣe onígbèsè o kọ́ tó lè máa sọ wípé tí wọn ò bá rí mi wọn ò lè yọ̀ǹda yín mọ́ nínú ilé yìí ìwọ gbọ́dọ̀ tí mo ẹ̀ pé mo ń ṣojúṣe mi nìyẹn èlò náà ń sanwó òbí gbogbo aṣẹ́wó tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe káàkiri tó jẹ́ pé ọdún méje òun ló ti bẹ̀rẹ̀ ṣe aṣẹ́wó ẹ ò níbi tẹ́ ń tọ́jú owó sí ni ṣebí ìyá yín ni a máa kówó lọ fáǹkì àbí kò nìkan máa kówó lọ fáǹkì ibo lẹ́yìn wá kówó ti yín sí wọ́n ń gún yín náà ní oògùn lẹ́fẹ́ rà wọ́n á ti dá lu sọ́hùn ẹ wá ń fò oògùn ti padà àbí ó mà ṣe o. ẹ ṣáàṣe tẹ́ni tó dé la rí àmọ́ ti ẹni tó ń bọ̀ ẹni tí ò tí kù kò mọ orúkú tó máa pa òun káṣà máa ṣe dáadáa. orí ẹ bàjẹ́ tó rí rándú bí odó tó fi ń gúnyàn yìí báwo ló ṣe fẹ́ gùn pẹ̀lú ọ̀rọ̀ orí burúkú tó wà lẹ́nu ẹ̀. ní tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tán níta mo ṣe bẹ̀rẹ̀ tán tó wọ̀ nù lébi o tún fẹ́ bá sọ̀rọ̀ orí burúkú tẹ́ tó dé láàrin kí ló fẹ́ wá dé sẹ́mi o tí bá kúrò nínú bí. mo ń lọ sínú ilé tèmi ni èmi ò ní ṣòṣì ẹ̀yin wo ẹ̀yin wo lẹ̀ ń lọ létí déjà la ilẹ̀ ń lọ kí ni ibo lẹ ti fẹ́ rówó blọọkù ẹ̀yin tẹ́ lówó yàrá kan san wọn lẹ ti fẹ́ rówó blọọkù ẹ̀yin wọ́n gún yín náà kò síbi tẹ́ ẹ bá yẹ ṣe bó ń rè aya gele mọ̀ mo máa yà í tẹ́lẹ̀ aya yìí bí mo ṣe mọ̀ tẹ́lẹ̀ kọ́ ni wọ́n ti fẹnu burúkú wọ́n ti fi fàgbẹ́ ẹ wòran wọ́n máa yá wá ní táífọ̀dù ló ṣàwọn táífọ̀dù wo o tún rù sókè o rí tẹ́lẹ̀ ó mọ̀ kí tó bá rù sókè tẹ́lẹ̀ fúnra rẹ̀ ló máa sọ̀rọ̀ láṣẹ báyìí kò lè sọ mọ́ ó ti gbẹ ni. ṣé ọmọ bínú ẹ ṣe mọ́mí mi náà sọ pé kí n tẹ̀ wá kí n pé táwọn bá kẹ́rù díẹ̀ wọlé àwọn máa wá kí n ẹ ṣe o. wọ́n ti gbọ́ wo ọ̀rọ̀ wọn wá kí mi wọn kì mí kán fi ilẹ̀ kán tọ́jú ẹ̀ tira wọn bí wọ́n fẹ́ kí mi fún ní kí ni. àti pé bọ̀dá Sàámú ìgbà tí ẹ̀sìn ilé tẹ́ ẹ lọ táàrí yín ẹnìkan wá yín wá. nínú òṣì ọkùnrin ní àbòbìnrin. obìnrin ni bí tèmi báyìí. obìnrin ni àbí bí ìwọ òṣèré ló ṣe rí. obìnrin ni. ó wá fine. ó fine. nọ́ọ̀sì ni nọ́ọ̀sì ló máa jẹ́ o. mi ò mọ̀ bóyá nọ́ọ̀sì ni. irú aṣọ wo ló wọ̀. white ni. white ló wọ̀ ṣé kò yẹ kó o ti mọ̀ pé nọ́ọ̀sì ni kí ló wá sọ gógógó. ó kàn ní pé tí ẹ bá dé pé kí n jíṣẹ́ páwọn wá bọ́ mo yà wọ́n o. ó yà ó dà mo dà tẹ̀lé. ẹ farabalẹ̀ jẹ́ lọ ibi fọ́tò.
ó mú ó mọ̀ kí gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi kò tiẹ̀ jẹ́ kí n tiẹ̀ rí fóònù mi mọ́ mi ìdẹ̀ wá tún wá mọ̀ bí mo tiẹ̀ ṣe lè rí nọ́mbà ẹ̀ gangan ó tẹ̀ tún wá jẹ́ kó mọ̀ pé ibẹ̀ gan tiẹ̀ ti dàrú pé kò sọ nọ́mbà ẹ̀ mọ́ rárá. tọ́nà sọ́bẹ̀ náà lẹ́ ń lò tẹ́lẹ̀ tọ́nà sọ́bẹ̀ mo ń bọ̀. kí ló ń jẹ́ tọ́nà sọ́bẹ̀? fún òṣì yìí ni mo ń bọ̀ mo ń wá lọ́wọ́. èmi lo fóònù òṣì. má bínú. èmi lo fóònù òṣì. mo ti rí i. àwọn náà ni. níta ni. tó wọṣọ funfun àwọn ni ẹ rí pé funfun náà wọ funfun lẹyẹ ń ṣọ. ká lè léyìí. àǹtí yẹn. tó béèrè mi. nọ́ọ̀sì náà máa jẹ. òun rè mo rò kórì wá ń bí orí ẹ ti dà o. àwọn tẹ́ ẹ̀jọ́ ń gbé gbà ṣẹ́wó yìí káàkiri àwọn náà wá síbí lò sọ pé ń béèrè mi mo rò kórì èmi ló mú ṣeré èmi ló mú ṣeré. sọ́wọ́n kọ́ mọ lórí burúkú tó fi hàn mí sọ́wọ́n kọ́ mọ tí ní lọ́dọ̀ yẹ ẹ rí àwọn ọmọ olóṣó tẹ̀ fi ń tajà káàkiri tó ń fún ní 300 ló sọ pé ń béèrè kọ́ni burúkú náà ṣeré èmi ló mú ṣeré o fẹ́ bọ́ ṣòkòtò níbi orí o rà láṣẹ́gbó àṣegbákiri kókó kó sì lọ. ṣé mo ti wá ju rẹ dàrú. orí ẹ dàrú ọmọ wèrè ọmọ aláṣẹ́wó tẹ́jọ́ ń pín máa fọ́kì ni mo yẹ ẹ lórí tẹ́jọ́ ń pín 300 orí ẹ dàrú dà tó bá bí ẹ̀dá kó o tún wọ̀ bí. ní ẹ̀kẹ́ mi sókè nọ́ọ̀sì ni mo pe orí burúkú ọmọ. Sàámú Sàámú ṣọ́ máa ló gbé pé mo fi ẹ̀yìn. ìgbà tí mo gbọ́kọ̀ ìpè mí kọ́ ibi tẹ́ ẹ bá yé mi dé náà ló ń tó gbogbo tẹ́ ẹ fẹ́ ká yé mi rí la yé mi rí mo dá yín lóhùn lọ́jọ́ sí security ni mí ó ní iṣẹ́ tèmi ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dùgbà ẹ fẹ́ máa bá yé mi jẹ ìgbà tí mo dẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo ṣe òun ni tó wá ṣẹlẹ̀ sí mi àwọn lè wá gbowó lọ́wọ́ tèmi kí ló jẹ́ yóò àfíà kẹ́ àfíà anyhow kẹ́ ẹ̀ lè gbà bọ́ kúrò lọ́wọ́ wọn àbòwò tó gbé lọ kẹ́ ẹ wá bá mi gbé wá padà màá wá mọ̀ pé lóòótọ́ abiyamọ ni yín tó máa ń dúró tọ̀mọ ẹ̀ ẹ̀dẹ̀ sùn lọ́rùn tẹ́ wà náà ẹ̀dẹ̀ sùnrùn ránú dànù ṣé bá lọ́kùn ọlọ́wọ́ òkè sùn ẹ̀yìn wá sùn ẹ̀ wá wà lórí bẹ́ẹ̀dì ńlá 6x6 ẹ̀ kàn yí kiri wọ́n tàn AC sí yín lórí lọ́rùn ẹ̀ kàn sùn wọ́n dẹ̀ wá gbowó lọ́wọ́ tèmi ń bí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀dẹ̀ dáwó padà ẹ̀dẹ̀ lẹ́yìn bàbá mi wá ń pè mí. Sàámú kí ni. ṣé wọ́n rí bàbá tó ra burú ọmọ ẹ̀ rí. dáadáa rẹpẹtẹ ẹ kàlá ní ẹ̀yin ò kàwé ròyìn ẹ kàrí ìyá tó bí ọmọ gan tó tọ̀ tó fi ẹ̀jẹ̀ tó dàlé ọmọ lórí gan òun fúnra rẹ̀ ro bí ọmọ ẹ̀ kámọ̀ torí bàbá kẹ̀ àìmọye ọmọ ń ta láti ba yé ẹ̀jẹ̀ tá a fi ṣògùn owó. kódà Sàámú gbogbo ló fi tẹ̀ sílẹ̀ ló falafala pa. rárá ẹ̀bà ni mo fi fólẹ̀ mọ̀ pa pimples ni lékè ni. sórí tó yẹ kó máa rán nídìí àjọ tí mo ní kó máa gbà òun kọ́ ló ń ràn obìnrin ló ń tẹ̀lé káàkiri bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ lára obìnrin eré wà ń bẹ̀ ṣùgbọ́n ìdí àjọ ìlú máa ti dé tó ti máa níláárí Sàámú má kọ̀rọ̀ sí mi lẹ́nu ọmọ ò ní kọ̀rọ̀ sí wọn náà lẹ́nu ló máa gba àjọ bí mo ṣe sọ fún ẹ kó tán wá dé là wá dé èèyàn fọkàn ẹ balẹ̀ bó ṣe jẹ́ nìyẹn Sàámú. kí tèmi àti bàbá yìí kí tèmi àti ẹni tó ti kú torí Ọlọ́run ibi bàbá mi dẹ̀ ti kú tó yẹ kán sí mi sọ̀hún tó bẹ̀rẹ̀ sí ní rìn káàkiri àdúgbò ìtorí Ọlọ́run kí ló ń wá kí ni lọ́dọ̀ mi kí ni tèmi àti bàbá yìí kí ni tèmi àti bàbá yìí bí mo ṣe bẹ̀rẹ̀ ayé mi lóòótọ́ rẹ̀ tó fi wọ̀ kí n dẹ̀sùn sí mi láàrin sọ́tì ìpèsè ju márùn-ún ṣá lóòótọ́ àjọ tó kó mi sínú ẹ̀ òun ló bá ogbò rádaràdaràdaràdaràdaràdaràdaràdarà yìí náà ló ń bọ́ bolúwẹ̀. ó ní mo fẹ́ tẹ̀lé mo ń pálapàlapà mo lóbìnrin káàkiri sẹ́mi ni ní ìyàwó lẹ́nì mí ní ni. pé di àjọ ni máa ti ṣoríire. ó rẹ̀ pé Richard ni bàbá mi máa ń kọ́kọ́ yọ̀ sí kó tó dìpọ̀ yọ̀ sí mi ọ̀rọ̀ wọn ṣe wá ń dọ́gba báyìí ná
ọ̀rọ̀ bàbá mi àti Richard kí ló ṣe àbí Richard ṣàkúdà àyàdì tó fi jẹ́ pé tí bàbá mi bá ń yọjú síbi tó bá mi sọ̀tàn báyìí Richard má ti kọ́kọ́ sọ kó tó sọ àbí kó sọ kí dàbá mi tún wá sọ àjọ kí n máa gbàdọ̀ ìwọ tí mo sì fi sílẹ̀ tó ti pé ọjọ́ mélòó tí mo ṣe expect kó wá bá mi kó wá bẹ̀ mí ni mò ń gbọ́ kó ń tẹ̀lé ọmọ wèrè olórí burúkú nọ́ọ̀sì kan kiri mò ń gbọ́ bá mi sọ̀rọ̀. Tọ́lá mo ti sọ fún ẹ jẹ́ kí n explain àwọn ìwà pálapàla tó máa ń wù tí mi ò kí ń láìkì òun náà ló ṣe ń ṣe. mo rò bó stupid mo rò bó sick wá dídí níbi tí ẹ ló pè mí ni wọ́n lọ́run ó má tẹ̀ wá sí èyí tó gbádùn mọ́ láàrin yín ọkùnrin ìwọ fún tó kò tutù díẹ̀ so o lè máa dọ́rùn kó báyìí wò olórí burúkú ni ẹ yes olórí burúkú ni ẹ. Tọ́lá má ṣe pè fún mi mọ́ náà yes come in. What's up? Set that by. Very good. Very, very good. Kí ló ibú kọ́mọ náà fún náà tẹ́lẹ̀ kiri náà rí? Bá mi sọ̀rọ̀, sọ fún mi. Àti nǹkan náà ti ẹ̀jú báyìí náà lọ. Excuse me, what an insult. Ṣé mi ló ń pè ní olórí burúkú? I mean, are you okay at all? Are you mad? Yéè! Yéè! Ìkà ni ẹ o, ọ̀dájú ni ẹ o, ṣó fẹ́ fọ́ lójú ni, ó bó ṣe gba létí. Àbó òrì ni. Bó ṣe ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀. No. Ṣọ́pọ̀ lọ ní ẹni. Wo ọmọ wa náà ṣe ni màá ṣì bá wí. Díẹ̀. Sábà bí ẹ̀dá ẹni tún ní ẹni báyìí. Olórí burúkú. Ta ló máa bá wí? Ta ló máa bá wí? Mo ń gbọ́ ẹ. Ta ló máa bá ẹ? Ta ló fẹ́ bá wí? Pẹ̀lú mi, pẹ̀lú ayé mi ti bàjẹ́. Pẹ̀lú mi. Má pa mí, pẹ̀lú mi wọ́dà wá mú mi. Ẹ bá mi bẹ̀ pẹ̀lú mi, ìjọ mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹ bá mi bẹ̀ pẹ̀lú mi, kó fi ọ̀rọ̀ yìí kó fi ṣe oṣù kó fi para ìjọ tó lọ. Gbogbo best mi ni mo ti try lórí pẹ̀lú mi. Mi ò wá mọ̀ nǹkan tẹ́ tí wàá fẹ́ kí n ṣe. Ṣé fẹ́ kí n lọ gbé wá sìn? Kí n wá gbé wá sílé àbúrò yín pé dandan gbọ̀n kó fẹ́. Rárá o. Ẹ bá mi pè ní, bá mi pè kí jẹ́ ká bá sọ̀rọ̀. Okay, kí n pè é. Ṣé kí n lọ fi mọ́tò gbé wá ni àbí kí n pè lórí fóònù kẹ́ bá sọ̀rọ̀ fúnra yín àbí kémi àti ìjọba sọ̀rọ̀? Ẹ má bá sọ, but don't forget, ọmọ tá à ń sọ yìí kò kí n ṣe ọmọ àgbélẹ́sẹ̀ rọ. Àgbàlagbà ni, and she has her own life to live. So I can't force her to do what she don't want to do. Please. Ẹ ń bẹ̀ mí. Ṣé ọlọ́mọbìnrin yẹn? Èmi fúnra mi báyìí ni mo yà wọn àti àbúrò mi o. Ẹ gbìyànjú, ẹ try. Torí tá ì bá yà wọ́n, iṣẹ́ ló máa fọ́ orí àbúrò mi wá bá mi bíbá. Kò lè forí ẹ̀. Kò lè fọ́. Kò lè fọ́. Ẹ̀yin ẹ̀tẹ̀ ìjọ kó fọ́ kẹ́ wá wo nǹkan tẹ́mi gan máa fojú yín rí. Ẹ wo ẹni ní sùúrù àpòrí àpàrọ̀ jáko òrè. Ẹ jọ. Pẹ̀lú mi, hello. Sherry, ẹ̀dùn kí lẹ gbọ́ tó sọ yẹn ná, ọmọ ìyá mi, àbúrò mi láti ọjọ́ tèmi àti ẹ̀ tá ti jọ dàgbà tó ti mọ̀ mí ní ẹ̀gbọ́n ẹ̀ kò wojú mi rí, but because of your brother, because of you, ẹ̀yin gangan pẹ̀lú gbogbo wàhálà tẹ fún mi, àbúrò mi sọ fún èmi pé òun máa kọ̀ mí ní ẹ̀gbọ́n, òun máa bu yẹ̀pẹ̀ lémi diwọ́ because of you. Ẹ wò ibẹ̀ wò. Inú ló ń bí. Inú ni, inú bíbí yìí ni. Mo ti bẹ̀, Sherry, ẹ̀yin ti bẹ̀ mí enough. Èmi náà wá ń bẹ̀ yín. Sí, mo ń bẹ̀ yín sí pé kẹ́ ẹ jọ̀ọ́ ní tìtorí Ọlọ́run. Ẹ má jẹ́ kí n tẹ́ lọ́wọ́ ẹni tó fẹ́ràn ó yá, ẹ jọ̀ọ́. Mọ́mì Kẹ́mi, ilé yá, ó yá, ẹ jẹ́ gbàsẹ̀. Mọ́mì Kẹ́mi, ìka. Ṣé nǹkan. Ó ṣe ọ̀rẹ́ mi o, iṣẹ́ ló ń ṣe o. Ó ṣe ọ̀rẹ́ mi. Àmọ́ àmọ̀ pé ọ̀rọ̀ kan gbé mi nínú o. Mo ní ìdìrànlọ́wọ́ ẹ̀ lè. Ṣé kò sí? Mo ní ìdí 40,000. Mo dẹ̀ mọ̀ pé ìwọ nìkan ni mo lè bá sọ. 40,000.
ìyẹn ò lè ìyẹn ló wá ń torí ẹ̀rọ ojú koko ìyẹn kéré nù tí Ọlọ́run lè ṣe fún wọn látara mi o. má wọrí máa yá ẹ. ọ̀rẹ́ mi. máa yá ẹ. ó máa yá mi. kò sí wàhálà àmọ́ ọjọ́ tó o bá máa dá padà ń rè kó o sọ o. ọ̀rẹ́ mi ò ṣe kò sí wàhálà. ó ṣe gan ni ó ṣe. kí ló ń dúpẹ́ fún. kò sí wàhálà jàre wò bó o bá wò dáadáa nínú gbogbo àbáwá yìí ìwọ rẹ mo fẹ́ràn jù torí wọ́n ọ̀rẹ́ mi tòótọ́ bí n bá wẹ̀yìn báyìí ṣé mo rí ẹ lẹ́yìn mi kò sí wàhálà kò sí yọnu. ó ṣe ọ̀rẹ́ mi àmọ́ pé àmọ́ kò sí wàhálà. ó ṣe gan ni bẹ́ẹ̀ ni tiẹ̀ ń rí. ẹ sì yọnu. ọ̀rẹ́ mi ó ṣe gan ni. àmọ́ pé ayásàmú. kò fẹ́ dáa fún yín náà orí yín burú ni. mo ló ti lẹ́yìn méjì. àsọ̀wà sayásàmú ni. mo ní kò jẹ́ bẹ́ẹ̀ mọ̀ sórí yín burú náà. ó sì wọ́n sayásàmú ni. àmọ́ pé àbíkò fẹ́ jẹ́ ẹ̀kọ́ tí bàbá ìdí ẹ̀kọ́ ọmọ wèrè ẹ̀kọ́ tí bàbá ìdí ọ̀rọ̀ mi ní ilé ẹ̀sẹ̀ àdàbí ẹ̀yìn ọmọ òṣèlú àti àti. ọmọ pé ní àbí irú gbogbo kí ni gbogbo Sàámú kọ́ mi sí ìkẹ́. ọmọ pé ní sùúrù. irú kí ni gbogbo kí ni Sàámú kọ́ mi sí ìkẹ́. abẹ́rẹ́ àwọn kí ni tó dàbí eṣinṣin tó pè mí níyàwó Sàámú ní ìburú náà. wọ́n ní sùúrù ni. n kò bínú o. ṣé mo báwọn èèyàn máa rí ẹjọ́ oníkanra ni. mi ò kọ́ra rárá ṣé tí Sàámú wá ṣe ìdá ń bọ̀ wá nùlù yìí tí Sàámú tó fojú mi hàn èèmọ̀ káwọn kí ni burúkú wa máa pè mí ní yàwó Sàámú. aṣáàdúpẹ́ pé ti Sàámú ti yanjú. wọn lówó wọn kàn lè ráyè fi ṣe nǹkan tó fẹ́ ṣe ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni. ok eléyìí gba 20 eléyìí gba 25 àwọn eléyìí náà gba 25 lẹ́yìn táwọn tó ń yẹn náà mo ń bọ̀. ẹ wò madam ẹ lọ dá wọn lóhùn. ok ó dà ẹ ṣe ok ẹ ṣe jàre. ẹ pẹ̀lẹ́. wàhálà ẹ pọ̀ mélòó ni mo jẹ. ẹ mọ̀ kẹ́sì lé gbogbo ọ̀sẹ̀ tó kọjá torí ọjọ́ bíi 4 òun lẹ fi lọ owó ọjọ́ 4 yẹn òun lẹ ti kó fún mi. mo débi wá rò ní pé tó bá jẹ́ pàtó fẹ́ lọ bẹ́ẹ̀ bóyá kẹ́ ẹ kúkú sọ abẹ́gbọ̀ bóyá kẹ́ ẹ kúkú sọ kẹ́ ẹ san owó ìtí nípa ẹ fẹ́ lọ bí ọ̀sẹ̀ kan yẹn kẹ́ ẹ san owó yẹn lẹ̀ èmi rò kó adá bẹ́ẹ̀ o. tí n bá ti fẹ́ lọ mi ì tí ì lọ ń sìn tí n bá ti fẹ́ lọ màá sàn yẹn. madam mo ti wo àwọn kinní eléyìí ni màá rà eléyìí only 25 ọgbọ̀n òun ló pè mí. màá rà ṣùgbọ́n ẹ jẹ́ kí n lọ sí DXM lọ gbó wa. ọ̀dà ẹ ṣe gan-an ni but ẹ promise. irọ́ àmì lè ṣí fún mi. ẹ ti promise ẹ má lọ bò mí o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó yá ẹ wò ẹ fún mi ní ìṣẹ́jú kan mo ń padà bọ́ sí i. ẹ tó ń kánjú sí i ká lè yanjú ẹ. kí ni mo ṣe náà. ọmọ lórí burúkú ni èmi lè báyìí kí ló dé ọmọ ọdún mélòó ni ẹ ó ti kó primary school ni tó bá mi sọ kí ló dé kí ni nǹkan tí wọ́n ṣe ń bi tí wọ́n ti kú òǹbí. kí ni mo ṣe mo kọ́ kọjá láà mo kọ́ ń lọ báyìí mo ń lọ báyìí kọ́ ni. òun lọ báyìí òun lọ fi lóyún wọ́n wá fún ẹ lóyún láti inú ṣọ́ọ̀bù olórí burúkú ó lé òṣì kí ló mú nínú ibẹ̀ yẹn tó mú ni kó mú jáde. èmi mú kọ̀ọ̀kan ṣé bí mi ń lọ tèmi mo dẹ̀ ń lọ kí ló wà bẹ́ẹ̀ ṣé bí nǹkan tí mi fẹ́ kójó pa kọ́ ni mo mú kọjá tí mo ń lọ tèmi tẹ́. o fẹ́ kójó pa ṣé kí n pa ó lè. aláyé wa kí ló dé àjọpín nǹkan tó wà mẹ́. kémi àtẹ́jọ́ pín nǹkan o ti rí mi gẹ́gẹ́ bí olè orí mi bẹ́ẹ̀ wẹ̀rẹ̀ wò bẹ́ẹ̀ rí bí ayan rọ̀ràn kémi àtẹ́jọ́ pín olè olórí burúkú ṣéyàn ríru eléyìí tó wọ̀rú aṣọ báyìí tó lògò sójú ṣéyàn lẹ́ni tó lògò sójú ń jalè orí rẹ́dú wèrè ìkúṣẹ̀jọ wọn gbà táwọn náà tọ́ ọ̀nà paramọ́. ẹ wo wọ́n ní ojú báyìí ọ̀nà náà lákàn fi ń ṣọ́rí o ojú ti yín ní ìmọ̀ bí ẹ fi ń ṣọ́ o ọmọ tẹ́ ló ń bá yín tajà bí ibo ló wà. èmi náà mo ránṣẹ́ ń bọ̀ sí ó sáré lọ bá mi ra nǹkan ni. ó sáré bá yín ra nǹkan látàárọ̀ ẹ wo nǹkan mi ti ṣe yín bí o. nǹkan mi ṣe mí sọ ìjẹ́ ní kò sọ̀rọ̀ nǹkan kò ní ṣe mí. dákú ara wa abẹ́ gbọ́ àfi dúdú eléyìí tó ń ra nǹkan lọ́wọ́ yín bì tó ń yẹ kọ́tí àbí kí ló yẹ̀ wò ẹ mọ̀ kó tí fọ̀fọ̀ ṣe yín o. ibi tó wà ń bí rè ni mo ṣàrí tó ń nù nǹkan má bẹ́ mo kọ́kọ́ ò pé bóyá bí abẹ́ ń yún ni ìgbà tó máa yá mo rí tó dáṣọ bo nǹkan wèrè máa jáde lójijì mo kàn ní tí ikùn ẹ̀ já ni
láì ṣobìnrin ikùn ẹ̀ṣẹ̀ máa wá wú kó tiẹ̀ jòbìnrin gan ni ṣọ́ máa lóyún láàrin ìṣẹ́jú kan ẹ wo ohun tó múre o. nǹkan ṣe mí lóòótọ́ nǹkan ṣe mí jẹ́ kí n wo nǹkan ṣe mí lóòótọ́ nǹkan ṣe mí passport ẹ̀gbọ́n mi ni nǹkan ṣe mí lóòótọ́ nǹkan ṣe wọ́n sórí téèyàn bá fẹ́ lọ Amẹ́ríkà tí ò bá ti lélẹ̀ kò síbi kankan tó ń lọ nílùú òyìnbó bẹ́ẹ̀ ni. ẹ̀yin lẹ́mọ tẹ́ ń wá káàkiri o kò sí ìtò kàn mí pẹ̀lú yẹn o ibi tó ń wù mí jù láti dé láyé mi tí n bá rí ìwé bẹ̀ Ìjẹ̀bú ni tí n bá lè dèrú bẹ̀ ó ti tó mi èmi ò wá mọ́ ohun tèmi tí ò fẹ́ sọ fún yín rè bí àmọ̀ràn ni ṣé ẹ gbọ́ ẹ má para mọ́ ẹ ti láàdí lẹ́jù ẹ gbọ́ ògiri tó bá lànà lálágbà wọ̀ ó tọ́ o. o ṣe wá jẹ́ kí n wá nǹkan fún ẹ. fẹ́mi torí kíni. oore ló ṣe fún mi kò yé ẹni Sàámú oore ńlá ló ṣe fún mi yìí. ẹ tí bá gbowó lọ́wọ́ yín kí ni mo fi yàtọ̀ sẹ́ni tó mú èmi ò gbowó mo kàn ṣe mo ti advice yín ẹ má máa láàdí lẹ̀ mọ́. ẹ ti dé mélòó. Sàámú Alájọ oṣù bá ti tán oṣù bá tán bá mi gbó ẹkùnrin Sàámú gbà kan lè ṣe oṣù bá tán ọlọ́jọ́ mo jáde lọ́wọ́ má jẹ́ ń jáde lékú lọ́wọ́ má jẹ́ ń jáde lárùn lọ́wọ́ o àwọn olójú burúkú tó máa ń tọ̀ ọ̀kan àtọ̀ọ̀kan náà ti máa ń ojú burúkú tó fi ń kówó lọ nínú ìgbẹ́ èèyàn má jọ yọ̀dọ̀ mi o. Sàámú kódà Sàámú ẹjọ́ torí Ọlọ́run fún mi ẹjọ́. èmi mo ti dìbò Sàámú. ẹ̀yin ni mò ń bá sọ. látijọ́ tá àjẹ́ kan dẹ́rù yín síta àti gbà yín lẹ́tí respect wa bó ṣe yẹ kẹ́ ẹ̀ máa ṣe tẹ́lẹ̀ nìyẹn ẹni bá ń dọ̀ bọ̀wọ̀ fáwọn tó bá jù lọ abẹ́ ìgbọ̀n ó máa ń róore gbà ni. kódà Sàámú mo mà nídìí ẹ̀pù yín ni ẹjọ́ ara mi ò yá ó rẹ̀ mí mo fẹ́ lọ sọ́spítù mo wá nídìí ṣéǹjì kékeré kan lọ́wọ́ yín 5,000 péré ẹjọ́ mo fẹ́ fi lọ sọ́spítù. ṣé ẹ lóyún ni. mi lóyún. ẹni 500 ni. tí n bá dọ́spítù ni màá mọ ohun tó ń ṣe. ẹni aims ni. ẹni tí n bá dọ́spítù ni ẹjọ́ nítorí Ọlọ́run. ẹ wo bí ṣé ẹ máa kó sì wọlé náà tẹ́ ẹ máa já sọ̀rọ̀ lọ. ẹ lóyún ẹ ní 500 ẹ dẹ̀ ní aims ẹ jọ kí ni a fẹ́ lọ ṣe lọ́sibítù. mo fẹ́ lọ fún kí n lọ béèrè ohun tó ń ṣe mí òtútù mú mi orí ń fọ́ mi gbogbo ẹ̀ ló ń ṣe mí ẹjọ́ 5,000 péré ní kẹ́ ẹjọ́ kẹ́ ẹ̀yá mi ẹjọ́ nítorí Ọlọ́run. orí yín ti bàjẹ́ dànù ẹ wètè mọ́mọ́ rí mọ́mọ́ ṣé náà ló wá tọ̀ mọ́mọ́ ẹ wòran ìyà ń jẹ yín ara ti yín ò yá Ọlọ́run má jẹ́ pé ó tó ṣe yìí ló máa padà pa yín o torí ẹ̀ mọ̀ a béèrè pé ṣé ẹ lóyún ni ẹlẹ́ẹ̀ lóyún àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ò lówó lọ́wọ́ o èmi ò lówó o bóyá ojú àná o lẹ fi ń wòkú ẹni bá dẹ̀ fojú àná wòkú ẹbọra ńlá máa ń bọ̀ láṣọ ni gbogbo orí burúkú tẹ̀ kó bá wa tó jẹ́ pé ẹnu òṣì òun náà lẹ fi bá tolúwọ̀ ẹ̀jẹ̀ ó ń kówó wálé o àjọ ló ń gbà o gbogbo owó kówó ọwẹ́ o bíi 3 million 4 million kó wà lọ́wọ́ ẹ o ẹ wo bí èmi ò kówó wálé mọ́ báǹkì lèmi dé kówó lọ mo ti tí bá dà yín gbàjú ara yín máa já wa ni tẹ́ máa gbọ́ sí mo bẹ́ sọ báǹkì lèmi kówó lọ báyìí mi ò kówó wálé mọ́ ilé náà bá ṣá mi kò wó wá bímọ ẹ dẹ̀ wo bí tọ́lọ́n bá máa ràn yín lọ́wọ́ tẹ́ ẹ bá máa rà láàánú orí burúkú tẹ́ ẹ mú gbẹ yìí ẹ ṣe káwé ẹ kù ẹ lára yín ò yá ẹ dẹ̀ kún gbogbo òṣì ẹ kùn sójú ẹ wá gbójú mi ẹ gbé yẹn sókè yẹn ṣe bàlàbàlà ẹ wòran ìrosùn tẹnu bẹ́ẹ̀ jẹ ẹ dẹ̀ láǹfààní àti tún dókòó ránù ẹ tún gbé kìnìún pupa ẹ tún kù sẹ́nu ẹgbẹ́ ti bí ẹ̀ṣọ́ mójú ẹ̀dẹ̀ lára yín ò yá. ó rẹ̀ mí. ohun tó yẹ kéèyàn kan lò fòdìdí ọdún kan ẹ̀yìn á lò fọ́jọ́ kan ṣọ ẹ̀dẹ̀ lára yóò yá náà. kẹ́ ẹ máa kú lọ báyìí kọ́ fẹ́ rí yìí sínú kòtò báyìí ẹ̀yìn láǹfààní àti kún gbogbo orí burúkú ẹ̀ wòran tẹnu bẹ̀ jẹ́ ìrosùn burúkú elétè mọ́mọ́ rí mọ́mọ́. bọ́dà Sàámú. bọ́dà Sàámú. Ṣọlá mo ní kí gbọ̀dọ̀ ẹ náà ni o. mo travel so ẹ lè gba wájú ṣọ́ọ̀bù kọjá so 4-5 ní ọ̀la àtọ̀túnla. èní ọ̀la àti ọ̀túnla pẹ̀lẹ́ kò sí wàhálà. wọ́n bí irú ẹ̀ tó bá ti mọ̀ pé ó ń wá díẹ̀díẹ̀ lémi ó dẹ̀ lè má wà bẹ́ẹ̀ mọ̀ lọ́la irú wọn ló máa ń fowó pamọ́ irú wọn dẹ̀ máa ń dé nǹkan mọ́lẹ̀ ni kọ́lọ́ ń jẹ́ kí yé gbogbo wa ṣí
tíyè bá wá ṣí tíyè mi bá wá ṣí tán tíyè tiẹ̀ ṣí tán kọ́lọ̀ wá fún wa láǹfààní láti lè ṣe nǹkan dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ ló wà ló jẹ́ pé owó ń yọ̀ sí lọ́wọ́ àmọ́ iye òṣì èlò náà ń kọ́lé èlò náà ń ralẹ̀ iye òṣì ni àmọ́ iye wa ṣí iye ìwọ tó ṣí tó fi ń ṣe lè wà fi ṣe nǹkan dáadáa Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́. Ṣọlá Abdulganiyu Ṣọlá Abdulganiyu mẹ́ta ẹni ọ̀la ọ̀túnla mo ti kọ́ orí ẹ pé pẹ̀lẹ́ wá ó mọ Ganiu Ẹdújọbí kan báyìí. Rárá mi mọ̀. Eléyìí tí mo mọ Haúsá ní o gbogbo bí o ti kún fún gbọ̀ngbọ̀n fún gbayawu báyìí ni Wọlé Ṣóyínká náà padà lè lọ ó mọ wọn bí n rò pé àwọn ọdẹ kàwé tó yẹn gbogbo bí funfun ni ẹ pẹ̀lẹ́ wo alọ́rí abọ́rẹ́ o ìbànújẹ́ ò ní débẹ̀ o ẹ ní sori burúkú ẹ ní bólóṣì wọ́kọ̀ pọ̀ o. bódà Sàámú ẹ jọ̀ọ́ béèyàn kan ló ti kó 4-5 wáyé ẹ jọ̀ọ́ máa lọ́wọ́ bí mo ṣe máa rí 500 sí ẹ má jẹ́ kí n kú ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ẹ gbọ́ ẹ ṣe. 4-5 tẹ̀ni ẹlẹ́ni kó wa tó lóun fi dáwọ́ àjọ kí n kó fún yín ẹ wò tẹ́ bá bú kọ́lẹ̀ kejì sí inú tí bí máa dàgbà núbò yín o máa gbá yín lójú mẹ́nu ni o ara mi ò yá ara yín orí burúkú ara yín wo ni o yá kí n kó 4-5 tẹ̀ni ẹlẹ́ni kó wa kí n kó fún yín ẹ̀yàn wá 500 náírà síbò mi Ọlọ́run á yẹ mi yéṣo gbogbo ọ̀nà Ọlọ́run á yá mi yéṣo mo ti mọ orú èèyàn tó jẹ́ lẹ́yìn mi nínú ilé yìí o mo ti já abọ́gbọ́ mi ò fọ́ mi ò dé run odindi báyìí ni mo wà èmi ò fọ́ abọ́gbọ́ mo já kùtùkùtù ní kò síbi tó tóbi sí tí mi ò ní gbà lẹ́mí nínú ilé yìí má kúrò mi má kọ́lé èdè mi ni ìpínlẹ̀ tún kórí burúkú rọ̀ mí dùn bíi kò ní ṣẹlẹ̀ mọ́ kí n kówó olówó wá kí n kó fún yín. ìjọ nítorí Ọlọ́run ìjọ bódà Sàámú Ọlọ́run mo dẹ̀ ti bẹ ìjọ tó lọ́wọ́ Sàámú olórí burúkú aláyé bàjẹ́ mága mi ti já láàárọ̀ yìí lórí burúkú wo yéé bọ́ọ̀mù yìí fẹ́ wo owó tó dọ́dọ̀ bọ̀bọ́ ìlàjì mi. kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni owó alátẹ tòun tàtẹ ni tẹ̀tẹ̀ púpọ̀ àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní títí ẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ. o ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ṣé o rí pé ọmọkùnrin ó lóhùn. òun wà lẹ́nu ẹ̀. ò ní sori burúkú. kí ẹ tẹ̀ wá rí the honest ni pé ibi tá a ti ń ṣe fàájì òun ló máa ń kọrin fún wa burúkú orin wà lẹ́nu ẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ náà ọ̀rẹ́ mi inú mi dùn sí bó ṣe wá ń kọ́lé sínú ìlú wa ẹ̀ mo ti sọ fún ẹ náà tẹ́lẹ̀ arákùnrin yìí olóhùn wà lẹ́nu ẹ̀ jọ bá wa ràn lọ́wọ́. wá nǹkan kan ṣe fún un kò ṣe gan ń ló máa wá nǹkan ṣe fún ẹ jọ tún gbóhùn sókè. ó tajú kan mo dẹ̀ ra mọ̀ pé o alámọ̀ pé àyà Sàámú máa ní àyà Sàámú máa ní àyà Sàámú máa ní. òrèké lọ́wọ́ yóò àpọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. olórí burúkú ni ẹni bára àpòrò kó ń tẹ̀ burú ni bára Sàámú àbí náà ò lè ṣe ń bí. ìyẹn ní pé yín wà líbí wọ́n dẹ̀ ń pálámọ̀ pé àyà Sàámú lẹ́dẹ̀ ń bá wọn jójú ẹlẹ́lẹ́yà sí. ẹ ṣe sùúrù. kò burú ilé yín náà mò ń lọ tẹ́lẹ̀ ẹ rí mi. ẹ wá níbí. ẹ fún mi ní nọ́mbà sáà. bọ̀dá mi Sàámú tẹ́ ẹ ṣe bínú tán torí tí wọ́n ń sìn. mo fẹ́ lọ sádùúgbò wọn ni mo ṣe nídìí nọ́mbà bọ́lá ń bá dẹ̀ jẹ́ pé kó gbé kọ́ọ̀lù wa màá yọjú sí bí ó dẹ̀ síbẹ̀ kí kálukú máa lọ ń lọ ẹ̀ kó jù bẹ́ẹ̀ lọ. torí ẹ jẹyàn dáadáa ni o pàápàá jù lọ sí mi. alárábìnrin ìyàwó Sàámú tánújẹ Sàámú ọ̀dà mi tó ń bà lọ́wọ́ sí i. òun ló gbárùn ní síkìrì àgbà. àmọ́ mo ti ń pe bọ̀dá mi Sàámú láti ọ̀sẹ̀ kan sẹ́yìn ẹ̀sìn nọ́mbà wọn ò lọ. kò lọkẹ̀. kò lọ rárá o àmọ́ mo mọ tẹnìkan tí mo lè fún yín. kò sí fóònù lọ́wọ́ tèmi báyìí mo ṣáàjẹ́ ẹ̀ ń bì kan tó bá máa fi di alẹ́ ó máa ti wà lọ́wọ́ mi ṣe máa wá gbà àbí kémi wá fún yín. ẹni àwa sọ́dọ̀ yẹn ṣáàjẹ́ kó jálẹ̀ torí tó bá máa fi di bí ọ̀túnla máa dá àdúgbò wọn. ṣé ẹ gbọ́ ẹjọ́ jálẹ̀ yìí o kò sí wàhálà ẹ̀jẹ̀ máa kọrin yẹn mọ́ o.
torí ẹ̀ kì í ṣe èèyàn rí ẹ̀yin náà mọ tó yẹ tẹ́gbọ̀n yín fojú mi rí tẹ́ wá ń pamọ́ pé aya Sàámú ni màá ṣá máa rí mi. torí ẹ̀ lẹ ṣe ní. ìbá mú wọ lókè odò. so ẹni fún mi ní kankan báyìí. ọ̀rẹ́ mi má bínú torí Ọlọ́run ṣùgbọ́n ìwọ ni màá bẹ̀ má bínú. Mọ́mì ẹ pẹ̀lẹ́ ma. ṣe ọkọ mi. ó máa wà òkè lágbára. ẹ ṣe gan. yes ma. ẹ ṣe mo dúpẹ́ o túbọ̀ máa ṣàṣeyọrí. olúwa ló lọ́kàn mi. ẹ ṣe gan. ẹ ṣe kò ṣe. yes ma. ṣe dá fún mi. sista. sista pẹ̀lú mi. ẹ ká sọ. ẹ má kí mi ẹ ti pẹ́ dé. látàárọ̀ tí mo ti pè yín ẹ ṣẹ̀ wá dé. ẹ ní bí mi ṣé kó máa kọ́ tí ọ́fíìsì náà kí tó wá síbí báyìí. yes mo dẹ̀ ṣe dé mo ti bí ọmọ mi pé kó má bínú ní ṣe ti bọ̀. it's fine ìyẹn ló ṣe fi hàn if not. ilé ọkọ mi o ṣe káàbọ̀ ẹ kú àtàrò o ṣe ọmọ àtọ́jú wọn náà. ṣara yín o balẹ̀. ṣe àdúpẹ́ títọ́jú mi dáadáa ṣe kó pẹ̀gbọ́n ẹ̀ hàn ọ̀rẹ́gbọ́n náà ti pè mí kó pé o. kì í máa pè wọ́n létà. ṣe ọkọ mi wà wà pẹ̀lú mi. mami mo máa rí gáì gíga kan báyìí ẹ ti mọ bọ̀bọ̀ náà tó ga báyìí ó dà pé ó máa ń gbàjọ something mi rántí. àbí Sàámú Alájọ ni mo ti ń wá tipẹ́ Sàámú Alájọ ó dé rí ò lè bá mú wá. màámi kí n mú Sàámú Alájọ wá sínú ilé mi God forbid ọlọ́run ò ní jẹ́ mo ṣe máa mú wá kí ló fẹ́ wá ṣe ń bí. kò lè yé ẹ Sàámú Alájọ ọmọ tó jẹ́ pálálùbáríkà ọmọ ni ọmọ tí wọ́n fi ń tọrọ àdúrà fún ọmọ Sàámú. màámi so kánẹ̀ ṣì wá ń gbé ìwé yín ẹ lè fẹ́ Sàámú. ó tún ná bí mo ṣe wà igun ká ní pé kì í ṣe pé mo ti dàgbà mo lè fẹ́ kí n bá wá lọ́mọ tí mo lè fún ṣe ni máa pé gbà mo yọ̀ǹda fún ẹ lọ́fẹ̀ẹ́. mo taka òṣì dànù Sàámú kí ní burúkú yẹn tí ò bọ́ sí tó yẹ pé ó máa ń sọ èdè lẹ́nu yẹn it's not even learned màámi. ó máa ṣọpẹ́ tiẹ̀ máa ṣọpẹ́ tiẹ̀ bọ́lá àbí tí wọ́n bí ẹ sí ni ìdèbí tán bí sí ló ń sọ ìwé ní kékeré kékeré ṣé ìwé la fẹ́ jà léèyàn alálùbáríkà ọmọ oníkó kàwé ṣé ìwé la fẹ́ jẹ àníkéèyàn toríire kó gbogbo nǹkan ẹ̀dá ní tá à ń fẹ́ oníkó kàwé ó ń ṣèdè lẹ́nu ọlọ́run ní jẹ́ pẹ́ kó tó yé yín. pẹ̀lú èdè wa ń bí ẹ̀rí bí màámi ṣe ẹ lè correct. ara mi ti yá tí mo gbọ́rọ̀ ọmọ yẹn báyìí ara mi ti yá kò lè yé ẹ. o ṣe ọkọ àwọn oògùn tí mo sọ fún tẹ́lẹ̀ tí bá ti ń bọ̀ lọ́la bàbá yẹn rà wọ́n. o ṣe jàre o ṣe ọkọ mi ṣòro ọmọ tí mo sọ̀rọ̀ yẹn Sàámú yẹn olóríire ọmọ ni. kíyàwó wà ní Spain kọ́kọ́ wá wà bí abí irú ifli káwọn méjèèjì kan dẹ̀ máa lọ́n fẹ́ra wọn àbí kọ́kọ́ wà ní irú orílẹ̀-èdè tá a wà yìí ìgbádùn wo ló wà nínú ẹ̀ jọ sọ fún mi ìgbádùn wo ló wà nínú ẹ̀ àwọn méjèèjì kò sí nǹkan méjì ẹ kí wọ́n kú òṣì bí o sọ pé rí lí o mi ò ní rí lí o gbogbo èèyàn ni mo ń bá wí tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí o. rárá Sàámú nǹkan tí mo sọ kọ́ nìyẹn nǹkan tí mo mí pé kí ló tẹ̀ fi sọ bẹ́ẹ̀. kí ni mi ò ṣe ní sọ bẹ́ẹ̀ ìwọ wo orú òjò tó rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ dá yìí tó bá lọ jẹ́ kókó yọ kó lọ jẹ́ kó yọ lọ́wọ́ àlọ́lọ́ jíjì ó mọ̀ kára èèyàn máa pẹ́ yóyóyóyóyó ìwà burúkú bẹ̀rẹ̀ bọ̀ níyẹn ìgbà tó tó burúkú bá bẹ̀rẹ̀ tó jẹ́ pé kí ni ọ̀gá yes ta lóhun ta lóhun ni mo bí ẹ́. Sir, this man is a very nice man, sir. Àjọ ló ń gbà, sir. Tí bá ní change, mo máa ń fún kó bá mi kọ́, sir. So nísìnyí ó ti wá pẹ̀lú 30,000 naira. Ẹ rí pé màá fi rí nǹkan gidi ṣe, sir. Àjọ ló máa ń gbà. Yes, sir. Bẹ́ẹ̀ ni jà. Bọ̀dá mi, bọ̀bọ̀ tí mo sọ fún yẹn nìyẹn. Bọ̀bọ̀ o. Tó bá gba passport lọ́wọ́ bọ̀bọ̀ tó jí yẹn. Okay. Oh, is that so? Èmi mú ìdàgbà tó ìmàmá so ẹgbẹ́ mọ̀ sọ ń bí rí ọlọ́run má jẹ́ àrí bí ẹni bá máa ṣe nǹkan rí kò ní ba nǹkan rí jẹ́ tí Sòwèrè bá tiẹ̀ gbọ̀n mí nírú bí nǹkan rí báyìí máa sáré jáde máa lọ ṣe tó fẹ́ ṣe ni. I see. Ó máa gbìyànjú kẹ́ wọ́n ní wo lo rescue live mi. Ó mú oore tó ṣe fábúrò mi tí kò bá fi rí passport mi mú wá. Jàgbàlá o. Èyí tí máa fojú ẹ̀rí kódà ó lè dárín wa but you rescued her. Are you okay?
àgbà tí mo tún wò yìí ni ojú yín jojú bàbá bọ́ńbọ́ì àwọn àbúrò Gloria. Yeah. Okay. Dọ̀tun lórúkọ ọmọ tèmi. Dọ̀tun. Dọ̀tun. Lórúkọ ọmọ yín. Ṣé kìí ṣe pé bí a bí ìdóyin lẹ́gbọ́n ẹ̀? Orí mi lọ́tún la. Is that okay? Kò sí wàhálà. I'm out. Ire ò ní sá fún yín o. Ìbànújẹ́ ó máa rí ìbàdàn máa sá lọ. Bẹ́ẹ̀ ni o, ẹ̀wọ̀ ẹ máa dájọ́ o. Ẹ máa dájọ́ kò sí nǹkan téèyàn lè ṣe láyé ju pé kó fowó pamọ́ lọ. Ṣé ẹ gbọ́? Ẹ pẹ̀lẹ́. Ìrí á máa wá yín rí lójoojúmọ́ ni. Kíni? Ẹ má ti ṣakọ. Ṣé ẹ gbọ́? Ẹ pẹ̀lẹ́. Ìrí á máa wá yín rí lójoojúmọ́ ni. Nọ́ọ̀sì kọ́ ni. Nọ́ọ̀sì kọ́ ni. Ẹ gbà mí. Ẹ gbà. Òun náà ni àǹtí nọ́ọ̀sì. Àǹtí nọ́ọ̀sì, àǹtí nọ́ọ̀sì, àǹtí nọ́ọ̀sì, àǹtí nọ́ọ̀sì. Mo dáhùn àìsí. Nọ́ọ̀sì rẹ̀. Nọ́ọ̀sì rẹ̀. Ṣé kò gbọ́ ní ìpínlẹ̀ ìjọ? Olóhùn tí mo tiẹ̀ ń dààmú fún ṣe bí Richard ló ti lọ́kọ̀. Ṣe bí Richard ló ti lẹ́ni tó ń fẹ́ kí mo sáré kiri fún gọ́ọ̀bá yìí. Ọba yẹn mo lọ sáré tí mọ́tò gbá mi tí mo kú sí kò kú níwẹ̀yìn náà mọ́. Ẹ́ kí ló ń ṣe mí báyìí lọ́rùn? Nígbà tó ń ṣe pé wọ́n forí mi rún mọ́, nígbà tó ń ṣe pé nǹkan ṣẹlẹ̀ sí ayé mi, gbogbo àwọn ọkùnrin tó ń dẹnu kọ mí, ìsìnkà kí wọ́n ti márì, èyí tí ò márì inú wọn a máa ṣe bí dẹ̀dẹ̀rìn. Ìwọ Ọlọ́run ẹlẹ́dàá mi, Ọlọ́run ṣàánú mi, ó dẹ fún mi lọ́kọ kó fún mi ládọ̀rẹ́ títẹ̀ mi. Ọlọ́run má jẹ́ kó pẹ́, má jẹ́ kó jìnnà, ṣàánú mi, aláàánú mi tó máa jẹ́ adé orí mi kalẹ̀. Ìwọ Ọlọ́run ò dẹ ṣàánú fún mi. Ṣé mi wà ní fẹ́yàwó ni? Ṣé mi ní márì ni? Ta ni mo á fẹ́ báyìí torí Ọlọ́run? Ìta fẹ́ bìlí ìta fẹ́ kú torí ẹ̀ wọ́n ló ti lọ́kọ tó fẹ́ fẹ́. Báwo mi fẹ́ sọ̀rọ̀ ayé mi báyìí torí Ọlọ́run? Ṣó lè jà mọ́ pé náà ń sọ? Ṣó lè jà mọ́ pé náà ń sọ wípé ó máa jẹ́ ìyàwó tèmi? Àmọ̀ pé tó ń tàbí tó? Àmọ̀ pé ó ń pì tó? Ṣé mi ní lọ bí àmọ̀ pé báyìí? Ṣé mi ní lọ bí àmọ̀ pé báyìí káyé mi má bàjẹ́ báyìí? Sàámú. Sàámú. Àbí Sàámú kọ́ mo wò yìí. Ọ̀rẹ́ mi. Sàámú rèé o. Ó yà mí lẹ́nu ọ̀rẹ́. Lórí ìdọ̀bálẹ̀. Sàámú tó yẹ̀yẹ́ mi ṣojú gbogbo èèyàn. Tó lé mi, èmi ọmọ níbi tó òun ò lè fẹ́ mi. Sàámú rèé o. Ló wá ń bẹ̀ mí kọ̀rọ̀ yìí o. Kò sí wàhálà. Wọ́n ní a lè lé ọmọ búburú fẹ́kùn pàjẹ́. Èmi ti gbọ́. Màá gbẹ́bẹ̀ àmọ́ ó lọ́rọ̀ nú o. Láti àárọ̀ ọ̀la lọ wàá gbéra. Wàá máa lọ junction by junction. Wàá débì kan wà pé ẹ káàárọ̀ o. Èmi Sàámú ọkọ Àmọ̀pé ní o. Wàá lọ sí junction mi. Ẹ káàsán o. Èmi Sàámú ọkọ Àmọ̀pé ní o. Kó o bá tún dé junction mi. Ẹ káalẹ́ o, èmi Sàámú ọkọ Àmọ̀pé ni o, kò jù bá lọ. Lọ́rọ̀ bá yanjú. Àmọ̀pé. Wá bí o lè ṣe orí ni mi o, ọlọ́mọ ẹ̀gẹ́ mi dìrò.
orí ní mímì ní dírò mi ò lè ṣe o torí pé kí ni torí kí n la. abẹ́ ẹ̀ máa gbọ́ ọ lẹ́nu Sàámú ẹ máa gbọ́ ọ lẹ́nu Sàámú nǹkan tó rọ èmi gangan fẹ́ òun ló máa ṣe kó tó máa ṣe gangan nìyẹn láì ṣe kò sí nǹkan kan fún ẹ. ṣé kò àdáàdá ìyàlá gbé níyọlẹ̀ kékeré gorí ẹ̀ ní abẹ́wàríwọ̀ àwọn wọn ti lọ ìfún wọn ti lẹ́nu wọn ọmọ yìí pé. àmọ̀ pé ṣó ń gbọ́. ẹbẹ̀ máa gbọ́ hàn wọ́n wú bèbè abẹ́ máa rọ́mọ̀ ológi orí ẹ̀ ti bàjẹ́ dànù èmi ló bá wí tó sọ pé abẹ́ máa gbọ́ hàn sọ́rí tó fojú mi rí sọ́kàn tó fẹ́ gbẹ̀yìn ayé ẹ̀ náà ló yẹ̀yẹ̀ ló ń yẹ̀yẹ̀ lójú ẹ̀ abẹ́ máa gbọ́ hàn lẹ́nu tó bá bí ẹ̀dá kó tún dá sọ̀rọ̀ mi kí n tó kọ̀ mi wọ́n tún dá sọ̀rọ̀ mi. kí ló fẹ́ ṣe fún mi. tó bá bí ẹ̀dá kí n tó kọ̀ mi kó tún gbé sọ̀rọ̀ mi orí ò dá. ìwọ gan ríran wò. ilé ọ̀rẹ́ mi má dànù wo Sàámú tó o fẹ́ gbọ́ kò sọ̀rọ̀ lẹ́yìn eléyìí kó o lọ junction by junction èmi rè o ọkọ àmọ̀ pé mo dé o kó o bá lè ṣe bá o tọ́nu o ti tán nìyẹn. kí máa rùkú káàkiri rárá rọ. kó o kó ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi sówó yẹn màá yá ẹ. o ṣé ọ̀rẹ́ mi. wo a mọ̀ pé kó o sùn síbẹ̀. wọ́n ní kó dìde. ọ̀rẹ́ mi. a mọ̀ pé a mọ̀ pé ìbàjẹ́ ò lè bá ẹ̀ ò lè ṣorí burúkú látijọ́ tí mo ti dọ̀bálẹ̀ ni mo ti mọ̀ pàyé mi ti nítumọ̀ ẹ wòrọ ó dùn jù láyé yìí ó flẹ́msì ó flẹ́msì jù. a mọ̀ pé nìkan ló pé ọdún kan tá a ṣe pé àmọ́ báyẹn ní ká lọ múra ká jáde lọ́gọ́jọ́ o bá ń lọ o. bá ń lọ o fẹ́ mọ̀ bá ń lọ sígẹ̀ bọ̀dọ̀ wo bí lóòótọ́ èdè ló pọ́dún kan gbáko ìyá ṣe gbìyàwó ebi mú dẹ̀ ló fẹ́ gbé ẹ̀ jáde sóòrùn ti wá rú báyìí nílẹ̀ kò ṣù báyìí. ilẹ̀ tí wàá ṣú lójú tiẹ̀ báyìí eléyìí ṣú tá a bá débi tá a lo ẹ̀rù àbá ẹ̀ wàá mọ̀ pé ó lọ́kọ́ òṣì ó lọ́kọ́ ọ̀dẹ̀ ó lọ́kọ́ ìranù ọkọ lóní ó lọ́kọ́ òṣì ó lọ́kọ́ ọ̀dẹ̀ ó lọ́kọ́ ìranù ọkọ lóní. kíni kí ló ṣọ̀kẹ́ kíni ṣé wàá kọ́ rẹ̀ kíni a mọ̀ pé ó wù. kí mo rí irú àláwò rẹ̀ wípé tí bá fẹ́ àmọ̀ pé tó bá dọ̀dún kan táì ṣayẹyẹ ìgbéyàwó wa ó máa kú àpẹẹrẹ burúkú wo rèé lémi èmi àwa ṣọ̀fọ̀ màá wá máa gbéyàwó tèmi sí lébi tí mi kì í lálà mi lálà rí láyé mi irú àpẹẹrẹ burúkú wò rè ó ti yé mi tó bá jẹ́ wípé màá wá fẹ́yàwó sílé ìyàwó mi wá padà kú èmi á máa fọwọ́ ara màmá fi gbéyàwó mi sí kí n má má rí rárá kí n má fẹ́ yàwó rárá ó sàn fún mi ju pé kí n wá fẹ́ yàwó kó wá jẹ́ pé mi ni màá sì yàwó mi lọ ọ̀dẹ ìṣí mo kọ̀ láyé mi mo ò ní rírú ẹ̀. hello mi ń gbọ́ ẹ mo ń gbọ́ ẹ hello. níbo lo wà báyìí mo ti ń dúró díẹ̀ látẹ̀kọ̀ náà mo ìwà ńlé
máa bọ̀ ó wà very important jọ̀ọ́ ó ṣe okay. níbo ló yà. mọ́tò tèmi dà. mọ́tò. mo rò pé fẹ́ fún mi mọ́tò ló yẹ sáré pè. èyí tí mo fẹ́ fún ẹ ó ju mọ́tò lọ. kí ni. ó wà nílé. kí ni tó fẹ́ fún mi tó ju mọ́tò lọ. ó ju mọ́tò lọ. máa gbá nǹkan gbẹ̀ngbẹ̀. tó o pàdé jẹ́ pè mí lórí ìgbà. Sàámú, báwo ni? Ṣé o wà? Ṣàlàáfíà ni? Orí yín bàjẹ́. Kó pàdé. A mọ̀ pé kò ní yé yín. Kó má ṣẹlẹ̀ Sàámú. Pẹ̀lú bó ṣe wá mi kiri, tó ń fẹ́ kí n ṣọ̀fọ̀, tó ń fẹ́ kí n sunkún yìí, kò ní yé yín. Richard kí ló mọ̀ pé ṣe ń lé ẹ̀ sọ fún mi kí ni ẹ̀ mọ̀ pé kí ló ṣe nù lé ẹ̀ ṣẹ́yìn rẹ̀ ẹ̀yin lẹ fẹ́ gbàbọ̀dẹ̀ fún mi àbí ìwọ Richard ó wà lẹ́ni tó máa gbàbọ̀dẹ̀ fún mi. Sàámú. ó ti tọ́ ó ti yé mi. Sàámú. ó ti yé mi. àṣẹ ni agbógun òkúlẹ̀ kò jẹ́ ẹgbẹ́ kò sí mo tẹ́lẹ̀ wò kọ́rí. Sàámú. má pè mọ́ o mo ti mọ orú èèyàn tó jẹ́ báyìí. wọ́n ní kó o fi ọ̀rẹ́ hàn mí kó n lè mọ orú èèyàn tó jẹ́ kálẹ̀mí mọ́ kí bó ṣe jẹ́ nínú àti sá fún ẹ̀. Kí wàá ní nǹkan tó react lé lórí òsàn kankan ò jẹ́ kí n understand kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. kí ló dé tí mi ò fi ní àfíù sí ẹ sọ̀n tó dé tí mi ò fi ní àfíù sí ẹ fún ẹ kí ló mọ̀ pé ṣe ń bí báwo ló ṣe débí. ṣebí nǹkan tó ẹ̀kọ́ ọkọ béèrè lọ́wọ́ mi nìyẹn tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní accuse èèyàn àbúrò ẹ̀ gangan ló pè mí fún ẹ pé arábìnrin kan ò ní ìlú yín ó máa pè mí o mo béèrè pé ta ni ó dárúkọ ẹ̀ mọ́ ó ti sọ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ fún mi pé ẹni tó lọ bá o tó bá lábúlé tó ń sọ pé òun ìyàwó ẹ̀ ni mo dẹ̀ fi wá gbé kọ́ọ̀lù ẹ̀ mo dẹ̀ ṣàlàyé àwọn kankan fún mi bí mo dẹ̀ júwe fún dẹ̀ wá bí ṣe bó òun nìyẹn kò ń ṣe pé ayé ẹ̀ náà bàjẹ́ bẹ́ẹ̀ yẹn ọmọ ló yí ìdá bẹ́ẹ̀ yẹn gbogbo tó bá dé wà láìkì láàárẹ̀ tó bá wù ẹ̀ láti túnṣe ló máa sọ. wá ayé tiẹ̀ ti bàjẹ́ lórí ọ̀rọ̀ olóbìnrin dé o ó bẹ̀rẹ̀ sí ní wà mọ̀ pé kí ló wo débi tó fi mọ̀ pé gbogbo ara ẹ̀ wà pa ó dẹ̀ dúró wèrè àbúrò tèmi òun ló sọ wípé àmọ̀ pé kinní kankan ló ń fún ọ ní nọ́mbà òun ni òun ló ń fún ẹ ní nọ́mbà mo sọ lọ́jọ́sí náà fún wọn bẹ́ẹ̀ mo láyé ọmọ ìtì fẹ́ bàjẹ́ lórí ọ̀rọ̀ olóbìnrin dé abẹ́rí mo sọ fún àwọn èèyàn wọn gbà mí gbọ́ ọmọ tó bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé káàkiri lẹ́lẹ́gà ìyá ò tí ì gbàgbọ́dọ̀ ọ̀la wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wọn oore ó dìjẹ́ tí wọ́n bá mú déètì tó bá jọ àwọn òbí ẹ̀ lójú tó mú jọ wedding ẹ̀ tó mú sọ́jọ́ independent ìyẹn October 1st tó mú sí ọjọ́ yẹn náà máa mọ̀ pé ọmọ yìí ó ti rìn jìnnà lórí ọ̀rọ̀ olóbìnrin dé ọmọ tó ń wo yìí kì í ṣe ọmọ tẹ́mi lè máa mú lékiri o àmọ́ pé kì í ṣe ọmọ tẹ́mi lè máa lé káàkiri o. kí ni nǹkan tó ṣe gangan kí ló ṣe fún ẹ. àní mo lálàá pé mi àti ẹ̀ àjọ fẹ́ra ọdún kan gẹ́rẹ́gẹ́ tó pé báyìí tá a ṣe gbéyàwó oníwèrè fọ̀sọ̀lẹ̀ tó kú nìyẹn ó ṣubú kú ni mi ì dẹ̀ lálà mi ò dẹ̀ lálà tó bá wá jẹ́ pé wọ́n ló lárú àlá yìí ṣó o máa jókòó tẹ́tẹ́rẹ́ sọ fún mi ṣó o máa jókòó tẹ́tẹ́rẹ́ lélẹ́yìí eléyìí tó rí bàlúlù yìí wò bó ṣe rí gbẹ̀dẹ̀mú òṣì wèrè ọmọ onípìtó mi mọ tó jẹ́ sí díẹ̀ tó yìí lọ gbé báwọn tó fẹ́ kó bá wọ́n máa kúkú òjijì wọ́n jẹ́ kí n tún rí ẹ ní sàkání mi wọ́n máa kúkú òjijì ní alákòóbá òṣì àṣírí ẹ ti tú. Sàámú dúró Sàámú dúró náà Sàámú dúró Sàámú. wọ́n ó disappoint mi. dúró náà jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ sàn kankan. ọ̀rọ̀ yìí jọ gàtẹ́ kò jọ gàtẹ́ wọ́n máa fẹsẹ̀ méjèèjì ṣe gàtẹ́gàtẹ́ kẹ́ ṣọ́rọ̀ yóò máa jọra wọn báyìí.
wọlé ń tiẹ̀. oṣù bàtàn bá mi gbówó mi. Sam. oṣù bàtàn mo fẹ́ gbówó mi. Sàámú máa gbó Sàámú gbogbo bíbá yìí kí ló rí sí ṣúdà. ibi nẹ́ẹ̀nẹ́ sórí ibi tó wọ yìí mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n máa ń wá láti ìlú òkèèrè wá bá mi ṣiṣẹ́ púpọ̀ nú wọn wọn ń pẹ́ rárá olóṣù kan wà olóṣù méjì wà ẹlòmíì pàápàá lè máa lò ju ọ̀sẹ̀ méjì péré lọ tí wọ́n bá dẹ̀ ti dé bẹ́ẹ̀ yẹn hòtẹ́ẹ̀lì ni mo máa ń fi wọ́n sí mo wá ṣàkíyèsí wípé owó tí mò ń san fún hòtẹ́ẹ̀lì ó kàn ga sí ó ń ga sí ni mo bá yára mi ní brain mo bá kọ́ àwọn flat kékèké wọ̀nyí jọ tí wọ́n bá ti wá ń dé máa fi wọ́n síbẹ̀ fi yẹn sọ̀hún wọ́n bá ti lọ ṣiṣẹ́ wọn tán láàrin oṣù kan sí méjì wọ́n lọ wọ́n ni. téèyàn bá ti kàwé já kò sára tí o lè dà láyé yìí. ṣùgbọ́n wàá mọ̀ nǹkan náà nísìnyí láti fi ìfẹ́ tí mo ní sí ẹ̀họ́n ẹ̀. ìwọ lórí gbogbo ẹ̀ má jẹ́ kó yẹ lẹ́nu èmi ni mo ní gbogbo bí bíbí ìṣètò èmi ni mo ní a kò dáa kí lè ṣe mí ayé mi ẹjọ́ oore wo gangan ni mo ṣe fún yín tó lè tó yìí kí ni mo ṣe fún yín tó lè tó yìí torí Ọlọ́run ẹ̀fẹ́ mi sọ wípé ẹni tá a bá máa pa iṣẹ́ là máa ń bọ́ àbí èmi tí mo mọ̀ tí mo gbé ilé ìdójúkọ mi lójúkọ ní mo gbé àwọn owó ìlànàjọ gbé bẹ́ẹ̀ babaláwo wà ń bẹ ẹni tí ó ṣiṣẹ́ láti bí ọdún kan wà ń bẹ ìyá bídèmí olórí burúkú tó fẹ́ sọ lẹ́nu òtẹ́ẹ̀lì náà wà ń bẹ ẹ wá fi mi sí irú bí èmi ní kọ́kọ́ ẹnu fámi fi yọ. Sam ìrẹ́ ẹlọ́kàn balẹ̀ jogbọ́ má ṣe sórí láti ọjọ́ tí mo ti mọ̀ ẹ́ láti ọjọ́ tí àbúrò mi ti introduce ẹ sí mi lọ́fíìsì lọ́jọ́ sí wípé òṣèré báyìí tí mo tún ti ṣe àgbéyẹ̀wò ẹ lóríṣiríṣi ọ̀nà mo wá rí àrídájú wípé èèyàn ni ẹ kò wá sí tó wá ń ṣẹlẹ̀ sí mi ní gbogbo ìgbà bí mo sùn bí kí n ṣàṣe ẹ lóore ni àti gbà yẹn ni mo ti máa ń rò wípé irú oore kí ni mo lè ṣe fún ẹ mi kì í sùn mi ń wò gbogbo ìgbà báyìí ni máa ń ronú pé mi máa ṣe Sam lóore mo wá wò pé irú oore kí ni mo lè ṣe Sam mo bẹ̀rẹ̀ sí ní rò sọ́tún rò sósì mo wá rí wípé ọ̀rọ̀ ẹ wá já sí ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ wípé kí olóore èèyàn kó má sùn kó má wò títí tó máa fi ṣorí ọ̀hún fún yàn bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ ṣe rí lọ́dọ̀ mi torí mi ì lè sùn rárá ni I must tell you the truth mi kì í lè sùn rárá àti rárá nítorí mi ò tí ì ṣe é lóore orí ọ̀hún wà rí ìbẹ̀rẹ̀ rẹ ni orí mọ̀ bí ọ̀la rí. kọ́kọ́rọ́ àbáwọlé rẹ̀ màá wá mú ẹ wọlé lọ wàá lọ wo àwọn yàrá tó kù yàrá mẹ́ta ló wà níbẹ̀. mẹ́ta. fẹ́mi nìkan yọ. apartment ẹ ni tó ti yẹ. ní mo sún yàrá kan ní lálọ́ọ̀dì ló ń láìkí mi. àwọn kọ́kọ́rọ́ yàrá tó kù wà lẹ́nu wọn àbáwọlé rẹ̀ gbà. Can you drive? dáadáa bàbá Saidi ló kọ́ mi ní mọ́tò bàtà wà lọ́dọ̀ wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọn mọ́tò ńlá tírélà ẹ̀ kò náà fi kọ́ mi kó ń tètè ṣiṣẹ́ a máa ń tì ní a máa ń tì ṣiṣẹ́ ni. ẹ máa ń tì tírélà. tírélà rẹ̀ ló wọ́n pè mọ́tò tó gùn yẹn ni máa ń wà dáadáa a máa ń wà lóru. o ṣáà ń wa mọ́tò ṣá. ìyẹn ti dà máa bọ̀ jẹ́ kí n fi àwọn yàrá yẹn. ilé pẹ̀tẹ́ẹ̀sì kan tó wà ń bẹ̀ nígbà tá a débẹ̀ tá a fẹ́ gbalé wọ́n wá sọ fún wa wípé ẹ̀yin lẹ ní. What? Ta ló fún yín ní wrong information báyẹn? Ta ló sọ fún yín pé lòun níbẹ̀? Kí á tẹ ká ní. Irú kí á tẹ ká òṣùwọ̀n ló sọ gbọ́ rọ́bìṣì ẹ̀ fún yín. Ẹ wá ń parọ́ ní ọ́fíìsì bí pé kẹ́lẹ̀ rí mi pé nǹkan kan ṣẹlẹ̀ ládùúgbò ẹ fẹ́ fún mi ní information. That is nonsense. Sorry sir. Anyway, kò sí problem. Èmi mo nílé yẹn.
ó dẹ̀ tó mẹ́rin lẹ́yìn tí mo ní Ọlọ́run ló ṣe fún mi because mo tẹpá mọ́ṣẹ́ mi ni kéèyàn tó nínú rank tí mo ní èèyàn gbọ́dọ̀ tẹpá mọ́ṣẹ́ ẹ kí lẹ fẹ́ kí n ṣe báyìí ẹ sọ fún mi tell me. ẹ ṣe bàbá ọkọ ẹ ṣe ohun tí a fẹ́ nígbà tá a débẹ̀ tá a rí caretaker wá ní pé 10,000 naira ní owó oṣù kan ìbádẹ́ ni pé àwọn ò ní 10,000 ó dá máa sanwó agreement a máa tún san commission a tún máa san owó pẹ́pẹ́pẹ́ kan ó ṣàkà gbogbo ẹ̀ ó pé bíi 5. iye tó lẹ máa san náà lẹ́san yẹ tó sọ fún yín pé máa san gan lẹ máa san ẹ̀yin ò níṣẹ́ lọ́wọ́ tẹ̀ ń ṣe ni. níṣẹ́ káràkátà là ń ṣe. káràkátà lẹ́yìn ń ṣe. bẹ́ẹ̀ ni sá. skul wo ni wọ́n wà. iṣẹ́ káràkátà lèmi náà ṣe. kí lẹ̀ ń tà kí lẹ̀ ń rà. ẹ ṣe sá ogun wa àtàjé wa la fi ń pawó. ogun àtàjé. ogun àtàjé la fi ń pawó. bẹ́ẹ̀ ni òun náà ló sọ fún yín. ṣé kí bóyá mọ́tò lẹ́ ń tà àbí kò tí ì yé mi o. ẹ wo ọ̀gá ẹ tún padà sẹ́yìn a ti jẹ́ kó yẹ yín pé ogun wa àtàjé wa la fi ń pawó ogun jẹ́ arájé jẹun làwa náà ń bá kiri. bẹ́ẹ̀ ni sà. ẹ dákun àwọn product tẹ wá ní ṣé a lè rí báyìí. ẹ wo bí tẹ ẹ parí ọ̀rọ̀ sí bídèmí bí product wọn ọ̀gá àwa gan wà nílé Ọlọ́run kò sí báwa ń kó kiri ní sáǹpù rèé ẹ wo bí ọ̀gá àwọn kò dàgbà má làwẹ̀ eégún ẹran là lè sàn. kí ló ṣe kí ló ẹ. ọ̀gá ẹ fara burúkú balẹ̀. yẹ́yẹ́ ọ̀gá ẹ forí má yà. ọ̀sán lọ́wọ́ fẹ́ yẹ kò yẹ kọ́fẹ́ sọ́dọ̀ stop that. ẹ fara balẹ̀ ẹ jẹ́ kọ́ mọ̀ ṣeré fún yín. ibo la ṣe àwọn òdìgbò lùkì. ẹ kó wọ́n jáde jáde. outside. ọ̀gá ẹ jẹ́ kọ́ mọ̀ ìṣeré. ẹ wò mọ̀ bẹ́yì. get out. ọlọ́bí ọ̀bọ outside. bídẹ̀mí outside jọ outside dá. àbúrò yẹ close it. wọ́n jáde bẹ́ẹ̀ lọ́lọ́ ti wọ́n yín. ok. kájàjẹ́ ṣe kù ṣáá ni mo ṣe ń fowó dájọ́. kí ló dé tó wá pẹ́ tó bẹ́ẹ̀. ẹ má bínú ó dọ̀pù burúkú yìí ni wíní kọ́kọ́ lọ gbé mọ́tò ó dẹ̀ fi jójú ọ̀nà lójú ọ̀nà tí gbogbo àwọn èèyàn gbà kọjá mo dẹ̀ bọ́lẹ̀ mo dẹ̀ bá sọ̀rọ̀ wáífà you do that wáífà you do that mo dẹ̀ bá sọ bí mo yẹ bá sọ báyìí ó wọ̀ lórí ni abẹ́ni pé mo kàn láràn. ó dẹ̀ mọ̀ tún mọ ohun tó sọ. ó gbọ́. kò gbọ́ òmù rẹ̀ ń gan ni ìdẹ̀mọ̀ tó kàn ẹ́ pẹ̀lú ọjọ́ olódi traffic order àti pé èyí máa gàgẹ́. ọlá yìí ló dún lára mi. ló ṣe múra báyìí. ọlá yìí ló dún lára mi ẹ wo ìbànújẹ́ ò ní dé báyìí ọlá yìí ni ẹni bá ní kẹ́ ẹ̀ kú a ti síwájú òyìn kú tipẹ́tipẹ́tipẹ́ tá a ti sin dànù olóore ńlá lẹ̀ jẹ́ fún mi èṣù nípa yín fún mi dànù gbogbo ohun tẹ́ ẹ̀ ṣe láyé mi rè bí mo ṣe fẹ́ jẹ́ nínú ìgbésí ayé mi gbogbo ọmọ tí bá bí láyé wọ́n ṣe gbọ́dọ̀ máa wà. alright jókòó ọ̀rọ̀ wà. yes mo fẹ́ lọ sílùú èbó mo fẹ́ lọ wo ìyàwó àtọmọ. ṣé o sí. mama iye ìyàwó yìí tí mo bá sọ̀rọ̀ lórí fóònù. bẹ́ẹ̀ni. and lílọ tí mò ń lọ yìí àwọn kankan wà nílẹ̀ tí mo fẹ́ kó mójútó mo ti gbé ẹyẹ wò mí ní ọ̀rànjú mọ́ mi tẹ́tí kò gbọ́ mi. mo ràn jújù. mo ti gbé ẹyẹ wò mo rí wípé olóòótọ́ èèyàn ni ẹ ẹni tó ṣe é fọkàn tán ni ẹ ẹni tó ṣe é found tó responsible lé lọ́wọ́ ni ẹ ìyẹn ni mo ṣe pé ẹ mo máa fi àwọn iṣẹ́ kan sí ẹ lọ́wọ́ is that clear? máa fi àwọn iṣẹ́ kan sí ẹ lọ́wọ́ tó jẹ́wọ́ náà ni mo fẹ́ kó ṣe and I want you to follow your heart is that clear? It's not clear. Don't let anyone control you. Control yourself. Lórí iṣẹ́ tí mo bá gbé fún ẹ. Ǹjẹ́ o gbọ́? Ìwọ fúnra ẹ ni kò ṣètò ara ẹ lórí ẹ.
wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́n jẹ́ dé. ǹjẹ́ o gbọ́? mo ti gbọ́ yín tán pápátá. mo dẹ̀ mọ̀ túmọ̀ ohun tí mo sọ èyí tí mo sọ ó sì yé mi. Is that clear? ẹni bá ní kí ẹ kó ní máa ṣe wá sí i kò sí ní. ẹni ṣorí burúkú ìbànújẹ́ ò ní dé báyìí ọmọ aráyé ò ní rí di yín kẹ́ ẹ fẹ̀dí sí wọn gan wọn ò ní rí nǹkan kan mú. àmín àmín àmín. hello. wọlé má wà mú wa nulẹ̀ wọlé má bọ̀. yeah come in. so ó fẹ́ tẹ̀mí díẹ̀. ẹ wò ìlera lọ́rọ̀ o ó dà kéèyàn mójútó rẹ̀ o ọjọ́ òní dé báyìí. ǹlẹ́ mídíà. báwo ni wo mo fẹ́ kó yẹ̀ mí wò. Màjíàgọ́ sùn tí ojú mi ò rí lórí tó wà lọ́kọ́ mi tó dẹ̀ wá sí ìmúṣẹ fún mi. mo nífẹ̀ẹ́ arábìnrin àmọ́ mi ò mọ bí mo yẹ lè bá sọ mi ò mọ bí mo yẹ lè fẹ́nu kí nǹkan tí ẹ bá sọ pé mo nífẹ̀ẹ́ ló fà á tí mo fi jìyà kiri títí. Ọlọ́run. Anyway, ó yé mi jù bí o ṣe ń rò lọ. Kò sí ohun tí ojú ò rí rí. So, gbogbo orú eléèlé mi tí orí sẹ́yìn. Àìmọye àwọn èèyàn tó ń wà tó jẹ́ pé wọn ò ní courage. I mean, they are not courageous enough láti kẹnu ìfẹ́ sóbìnrin. Ara wọn ni wọ́n fall sí. Kò dẹ̀ ṣe nǹkankan. Kò ṣe nǹkankan. Because there is a woman for every man. Yes. Àmọ́ nǹkankan ni mo fẹ́ kó yí ẹ dáadáa wò mí Sam. Sórí pẹ̀lú mi tó ń wò yìí. Ọmọ mi gidi ni o. Ó sì ti wà pẹ̀lú ẹbí. Ilẹ̀ ta sí. Wò mí. Nígbà tí ìyá ìyẹn ìyàwó mi àtàwọn ọmọ pàápàá wà nílé òun nìkan náà ló dúró tì wá tó ń ṣètọ́jú wa medically and then gbádùn ẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé ọmọ mi gangan ni. Ìwọ náà kẹ̀rẹ́ ẹ̀wẹ̀ ò bàjẹ́ torí mo ti gbé ẹyẹ wò ìwà ẹ̀dá nǹkan tó kàn kú iná ni àmọ́ ìwà ẹ̀dá. Daddy, jẹ́ mo lè mọ̀ nǹkan tó kù yẹn. Kò tiẹ̀ necessary nítorí pé kò bà ìwà ẹ jẹ́ ó ṣe é mójú kúrò. Àmọ́ pẹ̀lú mi. Daddy. I want to ask you a question. Okay, sir. Ìyàwó ló kọ sọmọkùnrin. Do you like him? Pẹ̀lú mi. Daddy. I like him. You like him? Yes, sir. Ọlọ́run kú iṣẹ́. Uncle Sam. Uncle Sam. Wọ́n náà láìkẹ́ bẹ̀rẹ̀ ẹkún. Ẹkún ló yẹ kó fi dá yẹn lóhùn. Ìtókù tá à ń sọ iná ni torí mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ọ̀nàwọ́ náà ni torí ayé tí à ń sọ tá àti ìsọ̀tọ̀ náà rẹ o. tí bá mi rí rẹ̀ dán. mi gbọ́. tí bá mi rí rẹ̀ dán. ó dáa kí ni àti wọ̀kọ̀ sí ṣó nífẹ̀ẹ́. àmàjúlẹ̀ ẹbí ẹrú gbà mo nífẹ̀ẹ́ dákú tí bá ti kú ráúráú tó bá já irun nọ́ọ̀sì tó bá járú ẹ̀sìn mi lára máa jí kò sí máa jí
jí. Ọlọ́run kò ṣe. Ìdínkù rí wọ́n sẹ́. Ojú iná rí. Ojú ìsí. Ojú ìsí irun mi. Yàgò fà. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Ọmọ ẹ̀ máa ti ń pariwo pé òun fẹ́ wá bá yẹ. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkà Adé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́.